pẹ̀lẹ́ ẹ dákun ẹ jẹ́ rí bẹ́ẹ̀ rí. kò sí ẹ kalẹ̀. ẹ kalẹ̀ ẹ dìde ẹ dìde. ẹ ṣe àǹtí mo fẹ́ bá yín sọ̀rọ̀ kan ni. ẹ jọ ṣé kò sí. mo má bàa sí náà ni àǹtí ẹ wò ẹ ní sórí ibú o gbogbo ibi táwọn ọmọ yín bá dé nǹkan tó ń mí àti nǹkan tí ò mí nù yín ní nǹkan yín Ọlẹ́dùà bá ṣe dáadáa. àmín àmín. ẹsẹ̀ rí àǹtí nǹkan tó ṣẹlẹ̀ ni pé àti abúlé Lálòpọ̀ mo ti ń bọ̀ ìgbà tí ń sì dé ìlú yìí ilẹ̀ ti ṣú yìí sì ní owó kankan lọ́wọ́ mọ́ ibi tí mo sì ń lọ ó jìnnà mo wá ń wò pé bí mo tiẹ̀ wábi tí mo lè forí kọ́ sí kílẹ̀ fi mọ́ bóyá bó tiẹ̀ jẹ́ alẹ́ yín ó jẹ́ ọ̀dẹ̀ ó sì jẹ́ ìta fàrándà yín ń sùn bẹ́ẹ̀ kàn bá ń wá ní kí n sùn mọ́jú bó sì dárò ọ̀la máa bá kádàrá mi lọ. báwo lẹ ṣe rìnrìn yín gan títí di táìmù yìí. ọkọ̀ àjàgbé tí mo wọ̀ ni ó bàjẹ́ bí ẹ̀mẹ́ta ká tó dẹ́kọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nù. ó ga o èmi tí mo jóbìnrin gan bí mo ṣe ń lọ igan ọkọ̀ kan ni mo fi ń lọ Èkó lẹ́wà ẹ̀sìn lábúlé yín wọ́n rìnrìn òru lẹ́kọ̀ọ́ ó lójú bí tẹ́sí lè rìnrìn alẹ́ lẹ́kọ̀ọ́. ẹ má bínú ojú ní lójú ṣàánú ẹ ṣàánú mi ìmọ̀ nǹkan tẹ́mi náà lè dà lọ́la mo sì mọ́ṣẹ́ sí o mo lè jẹ́ lórí àgbẹ̀ lọ́la ń padà rìn yín lọ ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ ṣàánú mi. ó dáa ẹ já máa lọ. ẹ jẹ́ báyìí gbé báàgì. ẹ má wọrẹ má wọrẹ. Ládéjọ àbí kí wọ́n ti ń forúkọ ẹ̀. Láòjọ. Láòjọ so èmi ti ṣe tán mo ti fẹ́ máa lọ jẹ́ kí n bá ẹ wá chẹ́ńjì kékeré kan kó fi gbé báàgì. àǹtí ṣé mo ṣe yín ni ṣé nǹkan tí mo ṣe ò dáa ni tí n bá ṣe yẹn sọ fún mi ọmọ jẹ́jẹ́ ni mí ń sọmọ dáadáa bó sì jẹ́ pé ń jìn dáadáa ni ń jìn bẹ́ẹ̀ sì fẹ́ kí n jìn sí ń jìn èmi ti rò pé bẹ́ẹ̀ ṣe pàdé mi lánàá bóyá yìí ni délédú àrán sí kó wá ṣe mí lánàá yìí sì mọ nǹkan tẹ́ lò fún mi tí ní kí ní ńlá ọjọ́ fi ń gbérí débi tá a fi ṣe nǹkan tá a ṣe báwo tẹ̀ tí wàá rí báwọn ni mo ti rò pé màá tẹ̀lé yín lọ lé ní ẹ má fi mí lẹ̀ ń bì. ilé mi bíi ti báwo jọ torí lọ́bi tó ti ń bọ̀ kí ló ṣe é ń bẹ̀ tó fi lè padà síbẹ̀. bàbá sí ikú ló mà lé mi kúrò níbi tí mo ti kúrò. oṣù ọlọ́lá àpẹẹrẹ sí mi. bẹ́ẹ̀ ni bàbá mi mo rí pé àwọn ọ̀tá pọ̀ wọ́n ń lé yín àmọ́ ní òun mọ̀pá tó ń gan tán lẹ́ ṣe. aláàpẹẹrẹ lọlá lóòótọ́ àmọ́ kò ní í ṣéwu. ṣé o rí ọ̀tá ilé ọ̀tá òde àtàwọn ọ̀tá èyí tí ń bẹ lẹ́ẹ̀kùlé wọn ò ní rémi ìyàn dámù. àṣẹ bàbá mi. èmi ìyàn dámù ògún rí ọmọ abúlé ṣòwò ìrìnnìmọ̀gùn ọmọ alágbẹ̀dẹ àkọ́kọ́ irọ́ ni ó ń pa irọ́ la ń pa wọn ò lè tó mú láíláí. òjò ní pàbàtà kó dẹgbẹ́ òkìtì ọmú ò ní sí lọ láyà obìnrin ǹdẹ wọlé lọ. ẹ ṣe àwọn. ogun ló ní owó ọkọ ọmọ bá yẹ bẹ. òkè ni ó rẹ́yìn ọ̀fàlélógójì àdá ọmọ bá sọ̀run àjọkẹ́ ayé ìmọ̀ta ò ní ṣe lórí mi. o ṣe o kó àlejò mi. báwo wà ní àjọsọ wa. bàbá mi bí mo ti sọ fún yín lẹ́ẹ̀kan o kò sọ̀rọ̀ bí eyín ò ní àrékọjá ti bálẹ̀ tó ṣú kò sọ̀rọ̀ mbẹ́. kò ṣe ní sọ́nà bẹ́ẹ̀ bó ti ẹ̀rù gbogbo nǹkan ẹ̀rọ tó lóye tí mo jẹ́ mọ́ mi là ń tọ́jú ẹ. bàbá tipẹ́ jágbàlagbà àti pé jólóyè náà mo rò ó tí ó bá rí bẹ́ẹ̀ èmi ò ní gbà yín lálejò torí mo ti sọ fóun tẹ́lẹ̀ mo sọ fọlá ọjọ́ pé kọ́mọ́ dàkátà mi ní ìmọ̀ torí tí yín náà mo rò. ọlá ọjọ́
ó sùn ọgbọ́n. àmì ẹ̀bẹ̀ wọ. òun náà wọ́n ní kò sọ náà. ṣé ẹ rí gbogbo àwọn ọ̀dọ́mọbìnrin tẹ́ ẹ̀ rí lákàtà mi ní afúntọ́ ni hàn wọ́n fi ọ́ ṣọ́ mi ní obìnrin mi tó wá jẹ́ olùkú wọn gangan èmi mọ tó fẹ́ àti tí ò fẹ́ mo sì mọ nǹkan tó lè dá wàhálà lẹ́nu ilé mi wọn ò sì ní í ṣe láéláé bàbá kò sọ̀rọ̀ ń bẹ́ o ọlá ọjọ́ ọlá àti bàbá olóyè lọ jẹ́ o ọṣà àrántí pé mo ní eégún rẹ ò gbọ́dọ̀ sẹ́ni báyìí mọ́ torí tí wọ́n ló ṣe wá o ń bọ̀ wá tẹnumọ́rọ̀ pé kí wọ́n bẹ̀ mí mo láre kọjá ti balẹ̀ tó ṣú aníṣòkòtò ọ̀balẹ̀ òní ẹ gbà létí tí ẹ bá dìn láyà tí ẹ kàn kò ibi tí ó dé náà ni ó dé mo ní kò sọ̀rọ̀ ń bẹ̀ ni. ǹjẹ́ kí n ti gba nǹkan lọ́wọ́ ẹ ti rí o. ẹ̀yin ẹ̀ lè rélé ìgbà ẹ má bínú. gba nǹkan lọ́wọ́ ẹ ti rí o. ẹ má bínú ẹ lé. túbọ̀ máa bá mi rò kó o dùn mọ́ mínú o. túbọ̀ máa bá mi rò o. ẹ ní bínú ni. máa bá mi rò o. ẹ ní bínú ni. ẹ o ó dá lójú pé lóde tẹ́ fẹ́ já ẹ jẹ́ ń pa ẹ lẹ́sẹ̀ dà. là á máa lọ àbẹ́ òun ló tún wò. kọ̀sán náà bẹ́ẹ̀ ni ẹ má bínú o. ẹ má bínú. Pálẹ̀ ni. Kílẹ̀ ni. Wọ́n gùn mí. Bẹ́ẹ̀ ni, tó tá a fọmọ fún tó ní dandan dandan gbọ̀n. Ọrùn ṣúlá parọ́ òkú sí. Tó bá kú ní èyí náà kò léèwọ̀. Pálẹ̀ ni. Èmi wò pé nígbà tí ò léjò sí a ká mọ̀ lé nǹkan kan sí ká fi lẹ̀. Bóò ni wọ́n ti mọ̀ pé kò léjò sí a. Ṣé ọmọ inú ẹ̀? Èmi ò mọ́nú ẹ̀. Èmi mọ̀ inú ẹ̀. Èèyàn tó gbà mí lẹ̀ tó ní òun ò fẹ́ kí n ríbi tí mò ń dùn sí. Bá ṣe rí èyí náà fún kò léèwọ̀. Àmọ́ Pálẹ̀ ni ẹ jẹ́ àrò dáadáa o. Ìwé àmọ́gùn ìbá wọn wá kọ̀ tí ò lù tó mọ̀ pé mọ́gùn ní nǹkan tó rí. Yóò lù. Èdè ń bẹ lára mọ́gùn èyí. Yóò lù. Ẹ ṣàjà ṣe jẹ́jẹ́. Kò sí láǹṣe jẹ́jẹ́ kan kò sì sí láǹro kankan mọ́. Tó Lódùmarè bá ti fọ̀tẹ́ ẹni hàn ni tí wọ́n pé kò lè pani mọ́ irọ́ ni o. Bí èèyàn bá múra yóò pa ni yóò pa sàárè ẹni mọ́. Wọ́n jẹ́ káwọn ọmọ kankan tọ́jú àdéhùn wọ́n jẹ́ àdébẹ̀ o. Má rú lóògùn ẹrù o. Atátọ́ iyọ̀ dùn ọ́. Bí ọkùnrin ò tó èèyàn gbọ́dọ̀ múra síra rẹ̀ o. tó kẹ́ẹ̀mọ̀ ní lọ́rọ̀ gbọ́. ó sú mi o bàbá tẹ́ ẹ bá débẹ̀ ẹ rí àwọn méjèèjì bọ́n ṣe lọ́mọ́ra wọn bí ìgbà tí tàkùn lọ́mọge ni. Sọmẹ́. Orí tó kẹ́ ìfẹ́ mi. láwùjọ mi. Sórí Elédùà ó dá gbogbo nǹkan nípele nípele ni. bẹ́ẹ̀ni. Ó sì dáwọ́ ọmọ èèyàn náà ló dẹranko. Ìyàtọ̀ tó kàn wà láàrin rẹ̀ ni pé àwa ọmọ èèyàn egungun wa inú ló wà. Elédùà wa fẹ́ràn ó fẹ́ràn sí lára ó wá fi awọ ó fi bò ó. So wá rí alákàn eyín tó jẹ́ranko. Elédùà ó fẹ́ràn sínú ẹ̀ ó wá fi egungun ó fi ṣaṣọ fún un. Èyí tó túmọ̀ sí wípé tá a bá wo sàkún ìbáṣepọ̀ èmi àti ẹ ìfẹ́ tó wà láàrin èmi àti ẹ Elédùà fi ń yé mi wípé ayọ̀ àti ìdùnnú láàfin lọ́jọ́ wa. àṣẹ o àmọ́ o. àmọ́ kí ni. kí bẹ́ẹ̀ ròyìn ọkùnrin ni bẹ́ẹ̀ pẹ́ rí lónìí bó bá tún dọ̀la ẹ pẹ́ rí. ẹ padà yìí tó kẹ́ má sọ bá ọmọ lóòótọ́ ọkùnrin lè pọ́gbọ́n bẹ́ẹ̀ sì ni ọkùnrin lè pọ́gbọ́n ṣùgbọ́n èmi láwùjọ ni mí láwùjọ ejò bẹ́ẹ̀ sì ni ọ̀kín ni mí láwùjọ ẹyẹ nǹkan tèmi bá sọ bẹ́ẹ̀ ni mi ò yí padà ṣé wọ́n ti wá gbàgbé wípé ikú báyìí ló ń gbaṣọ lọ́rùn èrò rẹ ni bẹ́ẹ̀ sì ni ikú náà ló ń gba bàtà lẹ́sẹ̀ adìyẹ ikú nìkan ló lè yèmí àti orí tó kẹ́ o. ikú náà ni a pa ọ́. adébùkù kàdá fún babaláku wá ní tá a bá lọ ògúnláka yọfẹ mọ̀bọ̀ ní mọ̀bọ̀ olóbùkù ní ọ̀dọ́rọ̀ mọ̀bọ̀ ní. àbọ̀ fẹ́ kó gùn fẹ́ jẹlẹ̀wẹ̀ ni ó fẹ́ kí láka yọ pa ọ́ ni. ó rí kó lórí ibú ni ọ́ nídìí ọ̀pẹ yìí ibẹ̀ ni ó ń bú ọ̀mọ́ imí ọ̀mọ̀ jẹ ni ó sú o lábẹ́ igi ọ̀pẹ ní ìbáyìí ni wọ́n wá rún ọmọ. ẹ̀rọ foríkì jà àwọn èèyàn kan nu àdọ́kọ lábẹ́ ìràwẹ̀ kí yan rìn ọmọ gbọ̀n sí ẹni òfò ò rí bó ṣe rí.
náà ti rí nǹkan tó lé mi kúrò lábúlé wa. Ìgbà tó dẹ̀ ti di ológun pé ká máa lé mágùn lè fúnra wa mo fi wò ó pé kí n sàṣàlà fẹ́mi mi. Èkó tí mo sì wá ìmọ̀ yẹn kankan. Alẹ́ àná bí mo ṣe rí yín mo ti wò ó pé bóyá yìí ni ẹ̀ńtẹ́lẹ́dọ́ àrán sí mi ẹ sì máa wò mí o yìí yọ̀lẹ́ o mo kóró mo máa bọ́ fọ̀ mo máa sọ́ fọ̀ mo máa lágbàtọ́ ṣe kò sí nǹkan tẹ́ ní í ṣe tí mi ò ní ṣe. níbo ló wá fẹ́ lọ báyìí because ọ̀dọ̀ tèmi ò nílé lọ àwọn obìnrin là ń gbélé ó dẹ̀ di ṣòro kí mọ́kùnrin lọ sáàrin obìnrin lọ máa gbé. nígbà bójú mi wá fẹ́ múra ebi kẹ́ tí máa pèsè kí n máa sọ̀dẹ̀ ń sọ̀dẹ̀ àbí kí n sùn ibi tẹ́ bá ti rí kí n sùn ní sùn ibi tẹ́ bá ní kí gbégbé mi ó gbé ní gbé ìṣó ní wàhálà o mo lè gbé láàrin obìnrin bó sì dáàrin ọkùnrin náà ni mo lè gbé bẹ́ẹ̀ ẹ dákun ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́. ok n tí máa ṣe ń sìn ní pé màá tara ẹ̀sìn ọlọ́run mi ní tara ìṣe ọlọ́run ó ní ọkùnrin mi kan Habib bí a ti má bá wọn sọ because wọn ò tí níyàwó àwọn nìkan dẹ̀ náà ń gbélé so tí má bá wọn sọ tọ́lọ́ máa ní pé kán gbà. àìsàn àti àwọn alálẹ̀ ìlú ilẹ̀ yìí. ó ti tó má ṣe pé ìwọ fi yẹn lẹ ṣàgbéga jẹ ká lọ ṣáà máa gbàdúrà pé kọ́nà jẹ kán gbà torí mi sọ fún wọn tẹ́lẹ̀ o. àgbà nígbà wọn fọ. ó ti tó òun má wọ̀nyí àmọ́ sọ fún abájọ́ ṣe sọ ojú náà lójú ṣàbẹ̀sí. Dad, like seriously, Nigeria ti change o. Àwọn government wa wọ́n really try gan. Mo ń wò tún mo ń wò sí I was like wow Naija ló ti rí báyìí abájọ tẹ́ni kí n máa bọ̀ nílé so in fact mi wà disappointed at all. má dá àwọn gọ́ọ̀mẹ̀ntì wa lọ má dá wọn lóhùn ṣé bí wọn kàn ṣe tó wọn tẹ́lẹ̀ ìgbà tó jí pé àwọn èèyàn ń fi ìbò yọ wọn wá mọ́ lọ́rùn láti tún lè ṣe ṣebí tí n bá wá sí ọ̀dọ̀ yín lọ máa ń sọ fún yín pé Nàìjíríà wa ti yàtọ̀ jẹ́wọ́ orí gbogbo títì express bridge gbogbo ẹ̀ kàkàkì ìlú wa ti dà ẹni mọ nǹkan tẹ̀ ń jókòó ṣe lọ́wọ́ yẹn máa ń sọ fún ẹ wálé ìlú yìí ti dà anyway tó kún bọ̀ sórí inú mi dùn sí ẹ̀kọ́ nǹkan tó dẹ̀ fà á tí inú mi fi dùn ní pé ó gbọ́dọ̀ sí mi lẹ́nu sórí bó ṣe wá gbọ́dọ̀ sí mi lẹ́nu ọmọ náà gbọ́dọ̀ sí mi lẹ́nu. Thank you, Dad. ní agbára Ọlọ́run because bó ṣe wù mí gangan ní wípé kò fẹ́ ọmọ olùwà bí ọmọ pé mo sọ fún mi ò fẹ́ ní àna òyìnbó mi ò jẹ́ fẹ́ ní àna akátá fi àwọn ìrèké gbogbo ẹ̀tẹ́ tó kún ìgbín yẹn màámi ò gbóyìnbó understand màámi ò gbóyìnbó Nàìjà ń bí mi kò tí wàá mú ọkọ inú mi dẹ̀dùn pé o gbọ́dọ̀ sí mi lẹ́nu wíwálé tó wá wálé mo fẹ́ kó lájú ẹ̀ dáadáa àwọn ọmọ gidi wà lóṣì táwọn boys tó tán sún igun gan káàmọ́ àwọn boys tó jiná gan àwọn kúnlù yìí ìwọ kan náwó mú kan kẹjọ bí ti dàdú. màmí náà mọ̀ ó mú náwó wọn mi nì. oṣù kan ló fi ń pààrà ṣọ́ọ̀ṣì nítorí tèmi. onídìí ẹ̀ ṣe rí mi. má jẹ ń bẹ má jẹ ká lọ síbẹ̀. I'm fine tí mi ò fine jùlọ. ìyẹn ní kẹ́ bá sọ. that's okay ìyàwó mi fine jùlọ. Anyway mo fẹ́ kó lajú ọkùnrin tó dá wá sílé tó bá mú wá nínú ìlú náà dùn òun dùn mí nínú nìyẹn wàá dẹ̀rù pé ìlú náà jọ ẹ lójú. nínú títójú àbúrò mi gan ó ti ṣọ́ bíi. àwa máa fẹ́ báyé yẹn jẹ. ó ga oníjẹkújẹ ó kàn tó bí gbogbo òdì tí yọ. my dear ẹ ṣe gan mo dúpẹ́ ṣẹ́ẹ́dì gbogbo ọ̀rọ̀ tẹ́ bá sọ láti àná tó ti dé ká tó sùn gan ó wọ 2 a.m. gbogbo ìpátápátá mi ti bá sọ ó dẹ̀ ti promise mi pé òun máa gbọ́rọ̀ sí wa lẹ́nu pé gbogbo ìfẹ́ ní pátápátá lòun máa ṣe ìwé náà dẹ̀ ti gbà ládùúgbà pé bó ṣe gbọ́rọ̀ sí wa lẹ́nu gbogbo ọmọ tó máa ti ní ẹ̀ jáde báyìí wọn ò ní kọ̀rọ̀ sílẹ̀ wọ́n máa gbọ́rọ̀ sí lẹ́nu lágbára ti Ọlọ́run. sísítà mi ṣe rí tẹ́ bá ti fẹ́ mọ́kùnrin wa
mo yẹ tó good looking ní kẹ́ mú wá o tó fine gan torí mo ti mọ́kùnrin bíi méjì wálé dájú ò máa pa wọ́n ní àwọn ọkùnrin tí mo wálé ò wà òkè. bí gbogbo ẹni ẹ sọ̀rọ̀ mo ṣe máa kó mo ṣe máa accept má délé lóhùn ó fẹ́ bà mí lójú jẹ́ màní ládùúrú education ti ń fún ó lọ mú mẹkáníìkì wálé mẹkáníìkì ló mú wálé. Mechanic? Níbo ló fi gbogbo package yẹn sí? Gbogbo beauty, shape and all that. Mechanic. Ojúgbà mi ti fọ́ mi. Sọ̀rọ̀ ló ń sọ lẹ́nu. Ẹni tó bá ti fẹ́ mọ́kàn wálé ọkùnrin tó fàní kò mú wálé o. Ṣé ọkùnrin tó fàní wọ́n mú wálé? Ìwọ tó jẹ́ pé ọmọ mechanic ló ń tẹ̀lé káàkiri. O tiẹ̀ wo o follow footstep ẹ̀gbọ́n ẹ̀. Níbo ló ti rí? Oníranù. Ìrànrí pọ̀ lẹ́sẹ̀. Tó bá tẹ̀ wá lọ́mọkùnrin nọ̀gbọ̀nà báyìí gbogbo apẹ́ ò fi ṣe sọ́ni ó máa bá yé ọmọ mi jẹ́ ó yá lé wèrè dànù ó ní wèrè tí ń bọ̀ wò ó lájú ẹ̀ dáadáa o mo ẹni tó kàwé tó wá láti ilé rẹ̀ mo fẹ́ kó mú àlè wá bá. Jáde ẹ̀wọ̀ ẹ jẹ́ ká gbọ́rọ̀ tẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan ẹ jẹ́ kí n lọ bá yín pàkà àwọn nǹkan tí mo bá yín mú wá Gucci Italian shoe àwọn aṣọ tó máa tún rí yín bọ̀ mí ní kẹwò tá o mọ́mísí mi ẹ̀rọ aṣọ tó ń wọ̀ ní èmi ló bá wọn wá ẹ̀ pé ó fún àyìn gan. Bẹ́ẹ̀ ti ẹ̀ ìkòló máa ń wọ àwọn Gucci tó dáa àsáàsì Raymond West ìbò. Kìsìlì kí ló dé gan bóyá kẹtọ àwọ̀ afájọ kí n jó àwọn àjọ kí n jó afájọ kí n jó àwọn àjọ kí n jó afájọ kí n jó àwọn àjọ kí n jó afá àwa afá àwa afá àwa. jó kí n jó tẹ̀tù fẹ́ gbọ́ jó kí n jó àmínà jó ṣùkúrà jó. Sikirasi lè fa ṣukura kadija àmínà. Afájọ kí n jó, àwọn àjọ kí n jó, afájọ kí n jó, àwọn àjọ kí n jó, afájọ kí n jó, àwọn àjọ kí n jó, afá àwa. Èèyàn gidi la fà, ẹ sílẹ̀kùn. ṣòro ọjọ́ ìgbéyàwó ìgbà yìí wọ́n máa gbà stáì tí máa rán báyìí gèlè mi báyìí stand by ìjọ yẹn gan wọ́n máa ní kí ló dé tàlàntì ìbá ìjọ yẹn máa terrible mo ti ṣe rìhásà ìjó tí màá jó wọ́n máa gbà jọ yẹn bá ṣe ń jó lọ́tún báyìí mo máa jó sòsì ìjọ yẹn máa ga gan wọ́n máa gbà. tí ẹ gbọ́ náà ṣé wọ́n ní oní nǹkan ni àbí wàhálà ẹ ṣe wá pọ̀ tó yìí. ó sú mi o. ó máa jó wọ́n máa gbà ni wọ́n máa gbà ni. wo gbogbo ojú ẹ tó bá fẹ́ jó má jó wájú ọkọ mi o ṣáà lọ jó láàárín àwọn èrò ó ti yẹ ń sìn. wo má dá lóhùn jàre ìpolówó ọjà nìyẹn ṣó mọ nǹkan tó gbé mi délẹ̀ yọ ọ̀rẹ́ nítorí Ọlọ́run báwo ni aṣọ àwọn ẹbí aṣọ wọn ọ̀rẹ́ ìyàwó ṣó ti mú ni báwo la ṣe ń ṣe náà. wo mi tí ẹ tí rí ti gbogbo yẹn rò ó dà pé bó ṣe ń sọ yẹn sí kà á gbìyànjú àti lọ máa ṣọ kí ni nǹkan tó ti ń ṣe mí gbọ̀ngàn ni pé mo fẹ́ ká ṣọ ìyàwó mo fẹ́ kó fáìn ju tàwọn ọkọ lọ kọ́ máa wò wípé àwọn tí ń ṣe ìgbéyàwó ọjọ́ ti pẹ́ ìgbéyàwó eléyìí ó tún lárinrin ju èyí táwọn tí ń ṣe lọ látẹ̀yìnwá. wo ṣé mo pé nǹkan tó kéré jù ní ẹjọ́ tó yọ náà gbé kọ́ńtrátì yẹn fẹ́ mi tèmi bá ti jáde ń sìn máa mú oríṣi mẹ́rin máa mú padà wá fún ẹ so ìwọ máa lè select èyí tó fẹ́ nínú ẹ̀ tó ti gbọ́ ọ̀rẹ́ mi. má gba ọ̀rẹ́ mi o. mo trust ẹ ṣọwárí abala àkejì tó torí Ọlọ́run jẹ́ best ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi jẹ́ best ọmọ para mi ò balẹ̀ jẹ́ best ẹ̀jọ́. ẹ wo ẹyin ọ̀rẹ́ mi Ọlọ́run ò ní jẹ́ kẹ́ pa mí síbi tí mo wà yìí. ṣé rí preparation ti ń gan ó ní agbára ju ti mi lọ èmi gan bí mo ṣe wà yìí mi rò pé mo ti ronú débi tẹ ronú dé yẹn ṣá. ó jù bẹ́ẹ̀ lọ ó jù bẹ́ẹ̀ lọ ṣé tó bá dọjọ́ yẹn tó bá ti ìyàwó èmi gan máa mì lẹ́gbẹ̀ẹ́ bí ṣe máa mì ní wọ́n máa bẹ̀ ní mi dídá wọn lóhùn wáyé máa mì lọ ní kí ni wọ́n máa gbà lọ́jọ́ yìí. Ọlọ́run á jẹ́ kọjọ́. àmì ọ̀rẹ́ mi tẹ̀ ẹgbẹ́ ṣe ṣe pẹ̀lú mo mọ̀ wípé kí n tó ṣe ìgbéyàwó tèmi yẹn Ọlọ́run á bá mi yan ọkọ alálùbárí. àmì o. ọkọ tó máa ṣe bí ọkọ mi ṣe ń ṣe fún mi òun náà bá mi. àmì olórí àdúrà ni ẹja rẹ. àwọn bèbè. ẹ kú jókòó bàbá inú mi dùn pé mo pè yín ẹ jẹ́ mi
Ọlọ́run bá máa bá mi wà pẹ̀lú yín. Ṣé wá rí bàbá? Kò wá sí nǹkan tí mo tó rẹ̀ pé yín o. Ju nítorí ọ̀rọ̀ tẹ́ bá mi sọ lọ. Ọ̀rọ̀ yẹn bó ṣe ga ni lókun àyà mi. Ìyàwó tí mo dẹ̀ fẹ́ fẹ́ mo dàgbà pé mo kú kọ̀rọ̀ yìí ni àbí mo mọ̀ pé ó máa ní ìdíwọ́ kan lọ́wọ́ o mo fi ní kẹ́yìn gangan wá bóyá tó bá gbọ́ láti ẹnu yín ó máa gbà mí gbọ́ á lè believe mi mo fi ní kẹ́ wá ẹ jọ̀ọ́ bá mi ṣàlàyé fún. Yọ̀dà fún ọ. àṣẹ bàbá. Ọ ní búrìbúrì báwọn jíjó yà ọmọ aráyé òde fẹ́ gbà fún ọ lóye. Sọ́rí ifá tèmi ó ti mọ̀ mí lónìí kó tó dànù ifá mi kì í parọ́ ọ̀pẹ̀lẹ̀ mi sì í ṣèké ohun tí fa wí ni mo sọ fún ọ. Sọ fẹ́ gbọ́ ẹ̀yin méjèèjì ẹ̀ lè fẹ́ra yín. Bẹ́ẹ̀ ni nítorí pé tẹ́ ẹ bá fẹ́ra yín lẹ́yìn ìgbéyàwó yín ìkan fò sánlẹ̀ yóò kú nínú yín. Tí kan bá wá fò sánlẹ̀ tó bá kú ohun burúkú ó máa wájà ló ń burúkú ohun burúkú ó máa wájà ló ń burúkú. Ìdí nù kẹ́ẹ̀sì lè fẹ́ra. Ẹ gbé gbogbo ẹnu òṣì yín sàn jàre kí lè sọ tí kò dùn lẹ́nu yín yẹn ẹ̀yin sọ wípé ìgbéyàwó tiwa kókò ní ṣeéṣe ẹ wọ ọ̀rọ̀ báyìí wò mo ń respect ibi tá a jókòó sí yẹn ni o. ní sùúrù pé kí ni. bàbá ṣì ń sọ̀rọ̀ lọ́wọ́ náà ṣìjẹ́ kọ́ láàárọ̀ tí ìjẹ́ kọ́ sọ̀rọ̀ tán. Will you keep quiet? Kò sí nǹkan tí mi ò lè ṣe fún yín bẹ́ẹ̀ ṣe wà yẹn ìgbéyàwó tá ti dá sọ́nà tẹ́yìn wá sọ wípé kò ní ṣeéṣe níbo láti ń ṣerú ẹ̀ ẹ jẹ́ kí n béèrè kan lọ́wọ́ yín ṣé ẹ lọ́mọ ńlẹ̀ ni because tó bá lọ́mọ ńlẹ̀ ni ẹ ní sọ wípé ìgbéyàwó èmi àtọkọ mi kò ní ṣeéṣe ṣé mo fi tẹ́mi àti ẹ̀ ti bẹ̀rẹ̀ ni kí tó wá ṣe wá sí bíbá ìsìnkà máa sọ̀rọ̀ òṣì fún wa pé ìgbéyàwó wa ò ní ṣeéṣe irú ọ̀rọ̀ wèrè wo nìyẹn kó lè wọ ọ ní ọmọ kí mo respect ẹ gan ṣé mo kó mọ ọkọ tí mo lè ṣe mi tí mo jókòó sí ọ ní bọ̀ níbo ló ti mọ bàbá yìí rí ná àwọn bàbá eléyìí yóò kì í jókòó síbi tó dáa ibi tí nǹkan bá máa ti bàjẹ́ ibẹ̀ ló ti máa bá wọn ṣé wo ò rí bọ́ ṣe rí ni ẹ gbà mí ẹ wo ìgbéyàwó ilé gbọ́dọ̀ ṣe é ṣe o láláì jẹ́ bẹ́ẹ̀ Habib nǹkan tí màá fi ojú ẹ̀ rí ojú wọn ni mo ṣe ń sọ wò ààrẹ ò ní gbà ààrẹ máa kọ́ ni mo sọ fún ẹ kí tẹ̀lé mo tẹ̀yìn jókòó bá yín sọ náà kí ni mo ń jókòó bá yín sọ wo wàá bá mi lé ni mo sọ fún ẹ yẹn níbo ló ti mọ bàbá òṣì rí jẹ́ kó máa fi nǹkan bẹ́ẹ̀ sọ̀rọ̀ àánú ẹ ló ń ṣe mí jẹ́ kó máa fi nǹkan bẹ́ẹ̀ sọ̀rọ̀ àwọn ọba eléyìí owó ló ń wá bóyá wà yẹn wọn ò mọ nǹkan tó ń sọ gbogbo àwọn fátàwà mọ̀ wọ́n ń fọ́n re ifá wèrè lẹ́yìn fọ́n yìí ẹ̀rí ẹ̀rí wo máa fi mú ẹ̀fọn fèrè wọ́n má tẹ̀lé mi wọ́n tó mọ nǹkan kan yìí. wo ìwọ ọmọ ọlọ́rọ̀ ọba sọ̀rọ̀ tó o bá fẹ́ kẹ́mi ara rẹ̀ gùn má dábàá pọ̀ sígbéyàwó pẹ̀lú rẹ̀ nítorí pé ẹ̀yin méjèèjì omi àti iná ni ìràwọ̀ yóò papọ̀. àwa tá ti fi lé pọtí tá ti fi ọ̀nà rúkà kódà mo ti pe léré káwọn sọ pé àṣewẹ́dì mọ́ ọ̀rọ̀ tí àbíbí wa sọ yìí ó jẹ́ kàyéfì fún mi o wípé ẹ̀wọ̀n àtìyàwó wọn ríran sí àwọn pé kí àwọn má ṣe ìgbéyàwó mọ́ ẹ wo kò yé mi o ó rú mi lójú ẹ jọ̀ọ́ ẹ bá mi tàn mọ́lẹ̀ sí kò yé mi. wo my dear ẹ má jẹ́ kí n parọ́ fún yín tí n bá ní ọ̀rọ̀ náà ò jẹ́ kàyéfì fún mi irọ́ ńlá ni mo pa o because lẹ́yìn ìgbà tí Àbíbù wá síbí báyìí tó sọ ọ̀rọ̀ yẹn ni mo fúnra mi lọ sí ọ̀dọ̀ àwọn wòlíì tí mo lọ ṣàdúrà lóríṣiríṣi gbogbo ibi tí mo dẹ̀ dé pátápátá náà jẹ́ kó yé mi wípé Àbíbù àtọmọ wa tán bá fẹ́ra wọn kò sí nǹkan tó burú nù ẹ̀ kódà wọ́n sọ débi wípé tí àwọn méjèèjì bá fẹ́ra ọjọ́ alẹ́ wọn ó ládùn ó lóyin ìyàlẹ́nu ló wá jẹ́ fún mi pé Àbíbù dé ó ní tìtò wọn sọ pé kò rí bẹ́ẹ̀ o mi ò mọ nǹkan tá a fẹ́ kọ sí o. sista mi nǹkan kan wà tó ń rú èmi lójú Àbíbù sọ fún yín pé òun jáde kán ní àwọn òwà comfortable àwọn ò lè fẹ́ra wọn ẹ̀yin lẹ jáde ẹni wọ́n sọ pọ́jọ́ alẹ́ wọn dá ẹjọ́ ìwé la fẹ́ ṣe ní méjèèjì ẹ wo ṣe fẹ́ gbọ́ nǹkan tèmi kàn fẹ́ sọ ni pé wedding ò gbọ́dọ̀ yẹ o uncle kò gbọ́dọ̀ yẹ o mo mọ bí tí mo ti taṣọ dé o ẹ má jẹ́ kí wọ́n máa fi ìbọn lé mi káàkiri títì o àwọn tèmi ò ní fẹ́ gbọ́ sórí o adẹjọ́ mọ̀ wípé ó níye tí aṣọ bá dé ó dẹ̀ níye tààtà. ẹ wo mi ò fẹ́ wàhálà o bóyá a máa cancel wedding. period. ká. ẹ jẹ́ kí a cancel ìgbéyàwó yìí. ẹlẹ́dàá mi kọ̀ sísá. alẹ́ ẹlẹ́dàá mi kọ̀ ó bẹ́ẹ̀ ta. ẹ kú kalẹ̀ bàbá wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹni kí n bá ní béèrè mo ti béèrè lọ́wọ́
Ọ̀ṣun Àyàrá Olú awẹ́dẹ́ kó o tó wẹ mọ́ ó láyọ̀ ni ó ní ọmọ yín pẹ̀lú ọkọ rẹ̀ kódà ìràwọ̀ wọn dọ́gba àárọ̀ wọn dáa ọ̀sán wọn sunwọ̀n bẹ́ẹ̀ ni alẹ́ wọn tún dáa pẹ̀lú. lóhùn ìṣirò ẹlẹ́dàá mi mo dúpẹ́ o. bàbá wa ẹ má jẹ́ kí n purọ́ tàn yín ìràwọ̀ àwọn méjèèjì bára wọn dọ́gba torí pé alájẹ lọmọ yín tí wọ́n bá fẹ́ra wọn ògo wọn mọ̀ búyọ̀ o mọ́ yà mí làwọn méjèèjì. dàdí ṣe ti rí nísìn wípé ìríkùrí òun ni bàbá yẹn ń rí ẹni tí ò mọṣẹ́ Ifá tó lóun mọṣẹ́ Ifá ṣé ẹ gbàdúrà nǹkan tó kà sílẹ̀ ni ó ní tèmi àtọkọ mi bá jọ fẹ́ra wa ó ní ikú lòun wò láàrin wa yìí ṣé wàá rí pé kò rí anything téèyàn bá ti mọ̀ pé òun ò mọṣẹ́ ṣé bó máa fi sílẹ̀ fáwọn tó mọ̀ ni. Ọlọ́run dúpẹ́ o. Tọ́pẹ́ mo dúpẹ́ lọ́wọ́ Olódùà wọ́n ní àgbà kì í wà lọ́jà kó rí ọmọ tuntun kó wọ́ ṣé wàá rí ìdí tí a ṣe wá síbi rẹ̀ kí yèyí Ọ̀ṣun kó bá tọ̀mọ́lẹ̀ sí nǹkan tó wà nílẹ̀ yìí mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba wípé Ọlọ́run fún yèyí Ọ̀ṣun ó fún ṣe kò sí wàhálà ìdí kan tí mo ṣe wà ní kí mi fúnra mi lè fetí ara mi gbọ́ kó má jẹ́ pé wọ́n sọ lẹ́yìn mi àbí wọ́n ní wọ́n wí pé ẹ ṣe ìyàwó ẹ pẹ́ fún wa. àṣẹ bàbá wa ẹ wò ẹ má jẹ́ kémi parọ́ tàn yín o tí a bá sọ abẹ̀bẹ̀ sókè ní gbagba ibi pẹlẹbẹ báyìí ló máa fi lélẹ̀ ẹ wò tí oníṣègùn kan tàbí babaláwo kan bá lóun da ifá tó sọ wípé àwọn méjèèjì wọn ò lè fẹ́ra wọn irọ́ pátápátá ni ẹ jẹ́ kí n wá sọ kinní kan fún yín o ẹ sọ fún arákùnrin ọ̀hún mo fẹ́ rí ẹ jẹ́ kó fi ẹsẹ̀ ara rẹ̀ kó fi dọ́dọ̀ mi ní àyè. ìyá wa ẹ pẹ́ fún wa à á kàn yín lára láìpẹ́ yìí. Tọ́pẹ́ má jẹ́ n parọ́ fún ẹ gbogbo nǹkan tí ìyá sọ nílé yẹn kò sí tí mo gbàgbọ́. ṣé wọ́n fẹ́ rí nǹkan tì ní àbó mọ nǹkan tó ń sọ lẹ́nu ni. sórí mo mú ẹ lọ síbì kan o ò believe mi ò wá mú wá sọ́dọ̀ ìyá kan fẹ́ kí n gbà ẹ́ gbọ́ ṣébi tèmi mú ẹ lọ yẹn wọ́n ní wọn ò ríran bẹ́ẹ̀ ni wọ́n ní àlè fẹ́ra tá a bá fẹ́ra ìkan máa dàrú má finú mi mú mọ́ jẹ́ o bó ṣe ń tẹnu mọ́ ọ̀rọ̀ ìgbéyàwó yìí ìwọ ni kọ́kọ́ lọ sọ́dọ̀ ìyá yìí o ìwà àti dáàdì ni ṣé kò yí pé set up ni. bẹ́ẹ̀ no má insult dáàdì mi rárá má sọ̀rọ̀ sí dáàdì mi kí ló mean by pé mo set up ni no ní sùúrù ṣó fẹ́ fi àwọn babaláwo yẹn ṣó fẹ́ fi wé àwọn tó ń wọ aṣọ funfun ni ṣó mọ̀ pé àwọn babaláwo yẹn máa ń parọ́ gan ṣá jẹ́ n sọ tọrọ fún ẹ sórí àwọn Ọ̀ṣun láyé yìí àwọn máa ń rí nǹkan tó dáa àwọn obìnrin dẹ̀ la máa ń rìn àwa la máa ń jáde àwa la mọ ibi tó dáa àwa la mọ̀ tún àwa la mọ̀ sí so o lè sọ fún mi wípé wúmà ìwé nǹkan tó ń sọ yẹn pé irọ́ ni wọ́n ń pa ṣó mọ̀ wípé bí wọ́n ṣe rí yẹn bẹ́ẹ̀ nínú wọn ṣe máa rí ni. tó dẹ̀ tẹnu mọ́ wedding ṣó o ṣẹ̀ṣẹ̀ mọ̀ mí ni mo nífẹ̀ẹ́ gan but why you can't marry out of pity babe try to understand. a jẹ́ pé ìwọ gangan ló ní nǹkan nínú because tí o bá ní anything nínú ni o ní máa sọ fún mi pé ìgbéyàwó yìí o ò ní ṣe dandan kí ni problem ẹ. ṣé pé ẹ ṣì wà ní àyẹ̀ tí ì lọ ẹ ṣì wà lórí ọ̀rọ̀ yìí ẹ ń dẹ́jà mi kọ́ mi. màmá mi ò dẹ́jà ṣùgbọ́n ẹ lè understand Tọ́pẹ́ ó yé Tọ́pẹ́ àṣẹ̀ṣẹ̀ máa fẹ́ra wa èmi kàn jáde sọ̀rọ̀ ara mi wọ́n ní àwa compatible pé tá a bá fẹ́ra máa ní problem ọmọ kékeré dẹ̀ ni mí ẹ jọ gbogbo nǹkan tí mo kó jọ tó bá dọjọ́ láti gbogbo ẹ bá wọ mí kọ́ gbogbo mo ti fẹ́ bẹ̀rẹ̀ I can't marry out of pity ká ní pé owó wedding ni màá fún ẹ gbogbo ẹ establish ààrẹ kí n bá life mi lọ kí wọn bá tiẹ̀ lọ. wo jẹ́ kí n sọ kíní kan fún ọ girigiri aláàgbà nínú ọdún eégún yóò padà ràkàrà jẹ ni ihun tí mò ń bá ọ sọ ni kó o jẹ́ òwò ọ létí wo mi ò lè parọ́ fún ọ mi ò lè parọ́ fún ọ Ọ̀ṣun kì í ṣèké bẹ́ẹ̀ ni Ọ̀ṣun kì í dalẹ̀ gbogbo ohun tọ́ṣùn bá wí dáadáa ni. mi ò dẹ́jà ní tẹ́ ń bá mi sọ wọ̀ mí létí ẹ jẹ́ kí tèmi náà yé eyín mà èmi náà ti jáde tẹ́lẹ̀ wọ́n ní ti bá fẹ́ màá ní problem mo mú lọ síbi kan kò gbàgbọ́ ṣó fẹ́ kí mi gbẹ̀yìn gbọ́ ni mo ẹ̀ṣẹ̀ mọ̀ yín for the first time ni. Come back here now where you níbo ló ń lọ where are you going to ṣọkọ fẹ́ fi mọ́ mi sílẹ̀ bí báyìí ni. Mummy ṣe rí gbogbo nǹkan tójú mi ń rí nìyẹn wo ṣáà má bínú ẹ má bínú ṣe gbọ́ máa padà wá síbí báyìí máa wá rí ẹjọ́ torí Ọlọ́run mọ́ mi ẹ bá jẹ́ kó já mi lẹ̀ máa rí yín mọ́ mi. mi ò máa irú eléyìí kéèyàn ya aláìgbàgbé báyìí àánú rẹ mọ̀ sí mi o ó dá mi lójú wípé Ọlọ́run mọ̀jọ òkú kàbámọ̀ bẹ́ẹ̀.
wá sí ṣó ti fún yàn tán. Bẹ́ẹ̀ ni màmá ti ṣe. Ọbẹ̀ kan kọ́. Mo ti rí gbogbo ẹ̀. Ewédú ńkọ́. Àwọn náà ti wà nílẹ̀ mà. Ṣé o fi ẹ̀gúsí sí? Mo fi sí. Mo pé tí ìwà sí ẹ̀gúsí bẹ́ẹ̀ mi ní jẹun. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ tó kó lọ díṣì ń sìn kó dẹ̀ ṣe ní méjì méjì èmi àtọkọ mi àwọn ọmọ mi méjèèjì àtàwọn àlejò wa. Ó jẹ́ wọ́n bí mi ṣe máa ń fẹ́ tẹ̀lé. Gbogbo ilé ìlú ti ẹ̀kẹ́ ṣe kán wà ní ìtútù ni. Kí ni pírọ́blẹ̀mù ẹ̀jẹ̀ wá ń ṣe tètè àti wà tán ọmọ ẹ̀? Ó bí ẹjọ́ ẹ kó jókòó dáadé. Ẹ kó jókòó. Àwọn ojú tí mò ń rí máa gùn régé kẹ̀. Ojú yín dùn wò. Ó dàbí arákùnrin yìí ló máa jẹ́ àlejò mi. Ẹ̀lẹ́ ọ̀rọ̀ ẹ kú àlejò wa ẹ pẹ̀lẹ́ ó lè ní gbé yín lọ́mọ lọ. Ṣe rí àsìkò tẹ́ gbà ọ́ lálejò yìí tẹ́ ẹ jẹ́ kí ẹbí wa fẹ́ rò pọ̀ mọ́ bí yín tẹ́pí tí yín náà wá rò pọ̀ mọ́ ẹbí tiwa. Ẹ mọ̀ sí dáadáa o ẹ mọ̀ sáyọ̀ o sẹ́yìn lábúlé wa náà bá mi lọ́lọ́ ọdẹ. Ìwà mi sọ pé ní ẹbí ní every week tó ṣẹ̀ṣẹ̀ ìwà mi sọ pé bóyá àgbọ̀nrín lẹ́fẹ́ ni ó sì jọ yà ó jẹ́ kùté ẹni ẹran ọ̀gbẹ́dẹ bá fẹ́ pẹ̀lẹ́ mu ní ìmì sọ pé ìgbòrá fún ìyá wa pé ẹ̀sìn wọn ò tẹ fún wa lọ́mọ tẹ́ bá wo sàkún ọmọ yín dáadáa ẹ̀ rí i pé ó ti ń lómi lẹ́yìn ẹsẹ̀ díẹ̀díẹ̀. Bọ̀dá ìyá wa àwàdà yín pọ̀. Gentleman. The question tí mo bí ẹni mo fẹ́ kó dáhùn. Please, mi ò ní time láti waste pẹ̀lú yín. Àmín àdúrà lè ṣe fún wa ọlọ́run pé àdúrà yóò gbà lórí wa. Mo sọ pé ṣé ìwọ àbọ̀ rẹ ni àyànfẹ́ ọmọ mi ló fẹ́ fẹ́ ọmọ mi. Tẹ́yìn ní bá mi máa sẹ́rí ọ̀rẹ́ mi ni nǹkan ọ̀rẹ́ mi sì rè tèmi náà ni olórí rẹ̀ kún dáa bá fa. Ẹ ṣeun ìyá wa ẹ ṣeun. Sà, èmi ni ọ̀rẹ́ tó kún bọ̀. Ṣẹlẹ̀ rí lọ́jọ́ tó wà lórí ìjókòó yìí ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni ẹ má máa ń ṣàìdọ̀ ọ̀rọ̀ bó ṣe máa ń ṣàwádà àti ẹni ẹ̀ ó dẹ̀ yé tó kún bọ̀ jù bẹ́ẹ̀ náà lọ. Nínú ọ̀rọ̀ ni pé ìwọ ò nílà lóhùn àti mo believe pé ilé tó dára tó wà. Ẹ kí lórúkọ yìí ti? Habib ni mò ń jẹ́ sà. Habib what? Owó lára fẹ́ Habib. Owó lára fẹ́ Habib. Beautiful ni. Ọmọ ìlú wo ni rẹ? Ọ̀ṣun State. Olókì ìlú dáadáa ni. Ẹ ṣé gan sà. Ìlú dáadáa. Òṣogbo gan. Ẹdẹ. Ẹgbẹ́ra wọn náà lọ́wọ́ ìlú tó dáa làwọn méjèèjì. Inú mi á dùn láti lọ síbẹ̀. A ṣe fọmọ fún. Nǹkan kan wá ní o. Sórí Tòkunbọ̀ tó ń wò yìí. Ẹyin jù mí. Ẹra gbọ́dọ̀ rà. Pàápàá. Kankan ò gbọ́dọ̀ táǹdì. Sórí òun àtàbúrò ẹ̀ ẹni tó bá fẹ́ rí ìjà mi tó fẹ́ rí ìjà mi àbójú púpọ̀ mi ni kó yin wọn lẹ́ẹ̀kan náà. So pé à ń fa ọmọ fún yàn àbí àfọmọ fún yàn ìyẹn nǹkan kékeré nìyẹn. Tètè mi ni pé wọ́n gbọ́dọ̀ tọ́jú ọmọ mi ìyà ọ̀dẹ̀ gbọ́dọ̀ jẹ wọ́n. Àbí ìyá Tòkunbọ̀ ó sọ̀rọ̀ látàárọ̀ ni. My dear, you have said it all and you have the final say. Ẹ̀yin lẹ lọmọ yín èmi ò láṣẹ lórí ọmọ yín gbogbo nǹkan tẹ́ bá dẹ̀ ti sọ èmi náà fọwọ́ sí èmi kàn rò pé látìgbà tí mo ti mọ Àbíbù ọmọ gidi ni. ìyá wa mà mí. It's gently. Ó ti dà Ọlọ́run ti ṣe ọ̀rọ̀ ló gbọ́ láti ẹnu ilé ẹ̀ náà but ìrìn ẹ̀kẹ́ kan ó yẹ sí ìrìn ẹ̀kẹ́ kan èyí tí wà àtọ̀rẹ́ wa ń sìn fọ́tò lásán lẹ wá yà àti rí yín wà á ní láti rí àwọn òbí yín nítorí pé èèyàn kan ló ṣu ẹ́ jáde olóbì so ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ọ̀rọ̀ òbí sóbì ni
you need to see your family, you need to see your parents kájọ sọ̀rọ̀ ká mọ́ra wa àbọ̀rọ̀ mi ò yẹ so máa lọ sọ fún wọn pé kán yọjú sáwà náà ní nǹkan mọ́ ń gbogbo tó bá mọ̀ pé oníkan ṣe. ẹ ṣe gan sa mọ́mì mo appreciate ẹ̀yin náà wọ́n láyé kẹpẹ́ fún wa nípa ọ̀rọ̀ Tòkunbọ̀ mo lè aṣọ yín pé èèrà kan gan onírì ká tó máa sọ pé ìyá máa jẹ àti táwọn òbí mi tẹ̀ sọ yẹn kékeré nìyẹn sà àwọn gan wọ́n ti ríṣ láti wá mọ̀ yín a kò fẹ́ ká gbọ́ látọ̀dọ̀ yín tẹ́ bá ní kó máa bọ̀ lọ́la wọ́n ń bọ̀ nìyẹn o. akéwì oúnjẹ ti bẹ́ẹ̀ jù ẹ jẹ́ ká lọ jẹun kó tó kù. èyí ni pé àwọn àti gbà ẹ ṣeun sà wọ́n ti gbà bí ẹ ṣeun bàbá ẹ ṣeun wò ẹ ṣeun wò. ẹ wò dájú ẹ wò máa rẹ sà. mo máa fi ọlọ́pàá gbé àbíbù ni mo sọ tó bá rò pé òun lè bá ayé tèmi jẹ́ kó lọ fi tútù obìnrin míì ṣe ó pa irọ́ ni àṣé gbogbo bá bíbí ṣe ń parọ́ fẹ́mi pé òun ò ṣe wedding mọ́ aṣọ tí lólórí burúkú ọmọ òṣì kan tó ń gbérìn kiri ṣọ́rọ̀ pé àṣírí yẹn ò ní tú sí mi lọ́wọ́ ni ẹ wo mọ́mì ẹ bá mi bá dádì sọ̀rọ̀ o tọ́bọ̀ fẹ́ kí n ṣe nǹkan tó fẹ́ kí n ṣe fún Habib kọ́ bá mi lọ bá Habib sọ̀rọ̀ níbi tó sì lè gbọ́ o. Tọ́pẹ́ àgbà kì í ṣe orò bí èwe ṣé bí mi ló kọ́kọ́ sọ̀rọ̀ ìfún mo dẹ̀ sọ fún mi ní kò jẹ́ ká kó lọ síwájú dáadé mo sọ fún mi ní tíyàn bá ti wà níwájú àgbàlagbà ìyàn kì í lérí nígbà tó wọn wájú àwọn òbí ẹ méjèèjì tó ń lérí fún purukọ́kọ́ gbà tó mọ̀ pé lè dá ìjà ara ìgbé òní láti sọ fún Adé ṣe sùúrù o ó dẹ̀ dá mi lójú pọ̀rọ̀ tó wà ńlẹ̀ èmi gẹ́gẹ́ bí èèyàn kan márùn parun sẹ̀mí síbẹ̀ ni bẹ́ẹ̀ ni márùn parun ẹsẹ̀ mi sí ibẹ̀ ni gbogbo nǹkan tó bá gbà òun la máa ṣe fún Habib tó bá ń ṣe pé oyè olórí burúkú ni tá a ti dá ọjọ́ ìyàwó sọ́nà kábíbù dẹ̀ dé from nowhere kó lóun ò ṣe ìyàwó mọ́ dádì mo fẹ́ ká ẹ dá sọ̀rọ̀ yìí o ẹ dá sí gidi gan ni ẹ dá sí. Tèmítọ́pẹ́ Daddy. Tèmítọ́pẹ́ Tèmítọ́pẹ́. owó dádì mò ń dá yín lóhùn. ẹ̀ẹ̀mélòó ni mo pè é. ẹ̀mẹ́ta ni. wá kí ni big deal nínú nǹkan tó wà nílẹ̀ yìí. ṣe ń gbọ́. mo dáràn. uncle kí ni mo gbọ́ tẹ sọ́nsìn kí ni big deal. yes. ẹ jọ̀ọ́ má bínú bóyá tí mi ló ń gbọ́ nǹkan mi kí ni big deal pé ọmọ tẹ bí nínú ó mú ọkọ àfẹ́sọ́nà wá bá yín kí ni big deal pé a mú ọjọ́ ìyàwó kí ni big deal pé a ti ta aṣọ lọ àti polóra sanwó caterer ó wá kù few days to the wedding ó sọ wípé òun ò ṣe mọ́ ẹni kí ni big deal. Hey! Big deal ó yapa wàhálà gidi ló ń fà ó dẹ̀ máa rí kí ni big deal kẹ. bàbá Tọ́pẹ́ mi ò expect nǹkan tẹ́ sọ yìí kí ló dé irú ọ̀rọ̀ ò lẹ sọ jáde ẹni kí ni big deal ẹ wo big deal wà o in fact big deal wà gidi gan ni ẹ wo níbi tí ọ̀rọ̀ dé dúró gbogbo nǹkan tó bá gbà òun ní kẹ́ fi fún o gbogbo nǹkan tá a bá lè ṣe fún Habib òun la gbọ́dọ̀ ṣe fún kí ni big deal bíi ti bá o ẹ wo mi ò fẹ́ rẹ̀ rárá. ẹ wo dádì ṣé ní gbogbo nǹkan tẹ́ ń sọ yìí wàhálà lẹ fi ń wá o àǹtí mi ṣe bẹ́ẹ̀ ń gbọ́. mò ń gbọ́. ọlọ́run ni mo sọ tí mi ò bá fi ojú Habib hàn màbo tí mi ò bá júwèé bá bíbi ṣe máa rìn nínú ọdún yìí fún ẹlẹ́mìí kan ni mo sọ̀rọ̀ yìí ẹlẹ́mìí kan ni mo jókòó yìí tó bá rò pé òun lè gbà mí láyé jẹ́ ó parọ́ ni mọ́mí ṣe bẹ́yìn wà lórí ìjókòó ẹgbẹ́ nǹkan tí dáàdì ń sọ àbí ẹ má wọrí. èyí tá à ń sọ yìí dùn ó àwọn ọjà kan wà tó ṣe é rà tí ò ṣe é dá padà Tọ́pẹ́ ó yẹ Ọlọ́run o láàrin wa àti ẹ̀ jìbìtì oríṣiríṣi ẹ wá ó ti gbọ́. ẹ má fàbí sí ní kankan ṣé ẹ ti gbọ́ ṣé bí ìwọ náà ló mú Habib wá síbí báyìí tó sọ fún mi pé o nífẹ̀ẹ́ tó ní orí ló máa pọrùn can the two work together except if they agree ẹ jọ agree ẹ̀dẹ̀ ní nífẹ̀ẹ́ ara yín ẹ lé ẹ̀fẹ́ fẹ́ra yín ẹ wá fẹ́ máa dà mí láàmú báyìí no kò possible wá ṣé bí orí ọjọ́ kìíní o sọ pé o mọ̀ wá ẹ̀ dáadáa mo dẹ̀ ní ìsọ̀rọ̀ ẹ̀ tó bá jẹ́ pé o mọ̀ wá ẹ̀ let's go ahead àti wá ṣe dé level kan àti rí bó ṣe rí ẹ wá ẹ̀ ní dà mí láàmú epo ni mo rò oníyanjú má bà tèmi jẹ́ ẹ jẹ́ kí n wà lálàáfíà ara mi ṣé ẹ ti gbọ́ mi. uncle ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn
ìgbà wọn náà ṣèpàdé ra wọn náà ẹni téèyàn wà pẹ̀lú for 100 years kò yẹn ò lè mọ wá ìtàn inú jìn gan ni ká máa sọ pé àwọn tó ẹ̀ṣẹ̀ mọ́ra wọn tó wá múra wọn wá àbọ́kùnrin kò fẹ́ yọ lórí burúkú fúnra rẹ̀ ẹ wo ìfọ́jẹ́lẹ́ o gbọ́dọ̀ ṣe é ṣe o ó gbọ́dọ̀ ṣe é ṣe o ọ̀rọ̀ aṣọ tá a tàkọ́ ní iṣu o déètì tó fẹ́ yẹ̀ kọ́ ní kókó o nǹkan tí mò ń rí ẹ̀ rí o àbí tọ́pẹ́ ọjà tó ṣe rà tí ò ṣe dá padà kò sí pé mi ò tà bọ́ bá ń gbé nǹkan mi ń bẹ̀. àǹtí mi ojú ẹ̀sìn ló ti rọ̀ báyìí ẹ wo ojú ẹ̀sìn ti ṣú kò gbọ́dọ̀ rọ̀ lé mi lórí o. wá ọmọ mi àìmọye ọkùnrin níta a lot of handsome men níta wá ẹ̀mí lọ gbàgbé àbí dánú bomi ṣọwọ́ kò jù bẹ́ẹ̀ yẹn lọ àkọlẹ̀ ní fọwọ́ nílé ayé ẹ. àǹtí mi ẹ jọ ṣọ́ rán dáàdì sí mi ni mọ́mí ṣọ́ rán dáàdì sí mi ni ẹ sọ fún mi torí gbogbo nǹkan tó ń sọ yóò yé mi o kò yé mi o kó má lọ jẹ́ pé plan work ní gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí o. ọ̀nkú kí Tọ́pẹ́ tún gbàgbé lè kó bọ́ sí títí kò tún mẹ́lò mi ẹ má bínú mo rò pé Yorùbá náà lè máa sọ wípé gbà lọ́tún gbà lósì tí ojú ọ̀hún ò bá fọ́ ràbàràbà ló máa wò nǹkan tí Tọ́pẹ́ mà lè sọ fún yín mà ní wọ́n mà ti mú nǹkan jẹ jìnnà. ọ̀rọ̀ ọjà la máa ń sọ yìí. ọjà tó ṣe é rà tí ò ṣe é dá padà mo ti gbọ́. dájú ibi tí mo wípé kò tẹ máa padà sọ náà ni ẹ wò ó àǹtí mi ẹ wà lórí ìjókòó ẹ wà lórí ìjókòó lẹ́wà tí dáàdì fi sọ gbogbo eléyìí o dáàdì tí mi ò bá ṣe gbogbo wọ́ọ̀sì mi fún àbí ẹni ìyá mi bàbá mi kọ́ ló bí mi ẹlẹ́yìn tẹ́ jókòó ìkọlẹ̀ bí mi ẹ wo àwọn òbí ẹ̀ máa fi ṣàwátì ni ìgbéyàwó tàti dájọ́ ẹ̀ sọ́nà ó lóun ò ṣẹ́ mọ́ dáàdì ẹ̀ ń fún mi ní advice tó ẹ̀kẹ́ fún mi ṣé dáàdì ló bí mi ṣá. Tọ́pẹ́ sìgá ọtí ìjọ ò lẹ bá débi gbogbo eléyìí ó tiẹ̀ ti gbà tó wá skul gan-an táwọn ọ̀rẹ́ ẹ̀ ṣe ra ò bá wọn ṣe ó wá jẹ́ sìn ló wá mu sìgá lòun fọtí ṣé torí pọ́kùnrin kan lóhùn bẹ́ẹ̀ ṣe wẹ́dì mọ́ ló ṣe wá ṣe gbogbo eléyìí téèyàn bá má ti torí ọkùnrin kan kú ẹgbẹgbẹ̀rún àmà gorí ẹ̀kẹ́ ó yá tètè ṣáragírí kó kúrò nínú èyí tó ṣe. díẹ̀ ìwọ wá jókòó. Tọ́pẹ́ jọ kí ni gbogbo nǹkan tó ń ṣe thinking drinking smoking kò solve anything kó tún máa dákún problem tó wà lẹ́yìn ẹ fáyìn nǹkan tó ṣẹlẹ̀ kò dùn mọ́ gbogbo wa náà wọ́n kó sí pọ́tà fẹ́ ṣe sí it has happened wọ́n move on pẹ̀lú láìvẹ́ ni jọ́ nítorí ọlọ́kọ mi lágbára ọlọ́run ló wá pèsè ọkọ tí ẹ fún ẹ and come to think of it ṣé òòró wípé bóyá ọlọ́run ò kọ̀ wá àti bọ̀bọ́ ìkan pọ̀ ni because tẹ́ bá lọ fẹ́ra yín tí wọ́n bá lọ ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú ńkọ́. o ní láti máa ṣe gbogbo eléyìí náà tí mi bá wọlé tó bá má lè jù dání kí ló fi. tó bá wọlé tó bá má lè jù dání kí ló fẹ́ máa sọ àwọn ló pè mí lálẹ́ náà pé kí wọ́n bá wọn yọjú sí ẹ fóun ronú it's not fair lágbára náà à ní fojú sunkún ẹ jọ nítorí Ọlọ́run you don't need to think fèrè lọ́kàn balẹ̀ kò dé look good ẹlòmíì á pè é wàá rí bùjókòó ayọ́kùnrin tó tún máa dá tá lè yẹn olóòrùn ọ̀rẹ́ mi tó tún máa handsome tó máa lówó lọ́wọ́ tó máa ṣètọ́jú ẹ tó máa ṣèkà ẹ not him. Please mọ̀ sí ló pè mí pé mi kì í yọjú ẹnà wọn náà wò láìpẹ́ yín ronú nulẹ̀ ẹlẹ́nu láti mi pè mí. ọ̀rẹ́ kì í yọ̀ rẹ̀ lọ́tún ti wá wá wọ́n jáde nítorí nìyẹn. bó làwọn náà wá lọ tó tẹ̀lé yín o.
Stanley máa dá ní jọ jáde. Pardon mi. Dádì àjọ ń jáde. A máa dá lóhùn o. Àtàárọ̀ ló ti ń yọ mí lẹ́nu inú ilé bẹ́ẹ̀ nígbà òun fẹ́ tẹ̀lé mi jáde. Mítì ni àwọn olóṣèlú tẹ̀lé mi lọ. Àwọn torí ẹ̀ ti gbálẹ̀ wọ́n kún mítìnì olóṣèlú. Àwọn fẹ́ ṣe first lady yín lọ ni. Tó bá dìbò lọ yàgò níbo ni màá máa rọmọ sí tí bá ń dọ̀jọ́ orí tèmi ṣé màá tún máa dọ̀jọ́ orí ti tiẹ̀. Ẹ wo èmi ò kí ń sílẹ̀ o. Àbọ̀ yóò wá àwọn pàṣẹ ẹrù ẹ̀ lọ ni. Stanley ṣé mo pa àtìgbà tẹ́ ti dé lè jẹ́ kí n bá dádì jáde òkè tó dé àtijọ́ ń jáde o kọ́ tẹ̀ ń ṣe ò dáa o. Ìgbà yẹn kọ́ ìyàwó dádì wọlé lọ. It's unfair o. Ọ̀rẹ́ má jẹ́ ká fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀ ṣó rí èmi àti ẹ akínbára wa bọ̀ ń sìn at least ó ti pẹ́ tó jọ mẹ́ta tí mi bá dẹ̀ lè ba ìsùn tọ̀rọ̀ mi ò rò pé nǹkan tó lè wà tó lè bẹ́ sọ tí n bá bẹ́ sọ yá ẹ mo rí Habib lẹ́nujọ́ mẹ́ta ó dẹ̀ sọ àwọn ọ̀rọ̀ kan fún mi bọ̀ mo sọ pé tí n bá ti rí ẹ I will make my findings myself ó sọ pé ìwà ọ̀rẹ́ òun jọ kí ló wà láàrin ìwà àti ọ̀rẹ́ Habib. So Habib ti wá rojọ́ fún wọn. This is just a question and mo dẹ̀ feel pé ó yẹ kó dá mi lóhùn. O fẹ́ mọ nǹkan tó ṣe? Yeah. Nǹkan tó ṣe. Gbọ́wọ́ rẹ̀ Kí ló dé? Ṣé o gbádùn mi ni? Ṣé máa jọ gbádùn ara wọn? Gbádùn kọ́ wọ́n jẹ́ tíì àbí kí ni sí ọ ojógi tí fi gbádùn gbọ́gbọ́gbọ́gbọ́. Kí ni sí ọ? Dáadáa mọ̀ sí máa ń wà láì lójú tì bí mi yín ríru ti ọ rí. Kí ni sí ọ? O ò sí lójú tì báyìí. Jọ kí ló fẹ́ gan-an láyé rẹ̀ lábẹ́ ìbùsùn? Ṣé ni kí n fẹ́ràn? Ẹ ṣe ní o, irú ìfẹ́kùfẹ́ wo nu? Kí ni ká ti gbọ́? Kí ni ká ti láòjọ́ àfi bí sóbìrì ni ọ. Ó ti jẹ́wọ́ o. Ó ti sìnrìn o. Ṣé irú Habib rẹ kí n máa jí so Habib wà? Bí wíwá Habib ṣe dá sí mi. Mo sì jó lóore mi, ṣó yẹ kí n máa jí so ẹ wà? Mo kàn. Kò dẹ̀ dá o. Kò dá o. Tókunbọ̀ kò dá o. Mo lẹ́lẹ́dàá tèmi o. Ẹlẹ́dàá mi yóò sì dá fún ọ. Tí o bá kí n sẹ́ ọtí yóò sì tó fún mi. Ọtí yóò fò ọjọ́ lórí ibú tó fún mi. Tí mo fi sùn gbàgbé ara mi gbogbo òsì tó bá mi dánwò yìí. Gbogbo jíjí tó bá mi dánwò yìí. Sọ pé mi ìbẹ̀ dánwò ni. Kò lè ṣẹlẹ̀ o. Èmi ò ń sọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o. Mo lẹ́rìí ọkọ o. Sórí ìwọ̀n bá tí mo fún ẹ mú ẹ̀gbọ́n àṣẹ bẹ̀rẹ̀ ní sórí odidi kan ló tún wà lẹ́yìn. Tókunbọ̀ tó bá fi ọ sọ ìyá o má kí là ń gidi gbọ́. Ṣé wọn náà ti wá rí? Just hang on. Kí ló ṣe é? No, just tell me. Ṣé tó bá ti máa fẹ́ no fine? Mi ní kò má dé ti dẹ̀ tó máa fẹ́ but if you do it, not his friend. Bọ̀bọ̀ yẹn gbogbo eré ló máa ń fún mi ṣe Habib ó kàn ń jẹ ara ọkùnrin ní ọkùnrin kẹ. Allow me to talk please because o lè expect kí n má rí tán kí wọ́n máa wọ́kùnrin kiri kí n máa ní extramarital affair for what? I'm not in for such game. So jẹ́ kí n fẹ́ ẹni tó ń rìn so that wọ́n á lè pẹ́ nínú home. Jáde mọ́. Like seriously I'm disappointed. This is rubbish. Òṣì ló ń ṣe tó bá mọ̀ náà. Èmi náà mo lè bí èmi máa bá ìṣọ́. Ìwọ́n mọ̀ nǹkan tó lè ṣẹlẹ̀ sí wọn. Ẹni tó lè lórí mẹ́. Ṣé o ti sọ́ọ̀tẹ̀ máa ṣe? It will not be his friend. As long as you want to be my friend. Ọ̀rẹ́ mi, nǹkan tí máa fẹ́ mi lọ́wọ́ mi. Then I won't support this bullshit. This is bullshit. Free one. Mo jíṣẹ́ fún wọn. Ṣé àwọn sífù náà mọ̀ pé ẹ̀ ń bọ̀ nbílẹ̀ ni? Ṣé àwọn ọ̀gá gangan? Àwọn ọ̀gá sífù. N lérò pé àwọn ọ̀gá mọ̀ o. N lérò pé àwọn ọ̀gá mọ̀ o. Bẹ́ẹ̀ ṣe wà yẹn fáìn gan ni o. Èmi ò kàn mọ̀ bí tẹ́ ti rédè tẹ́ lónìí. Bẹ́ẹ̀ ti wá fáìn tó yẹ kẹ́ ti lọ kọ̀m̀pútà village kan pààrọ̀ memory card yín o kí wọ́n lè rí. Ẹ̀gbọ́n mo ti sẹ́yìn tẹ́lẹ̀ ni. irọ́ ọ̀rọ̀ ẹsẹ̀ kọ̀. Ṣé rí tó bá jẹ́ àwọn ẹlòmíì ní irú bẹ́ẹ̀ ti wáyé bí mo ti dúró tí wọ́n ti mo kàn sí géètì tẹ́ wọlé yìí wọ́n ti sọwọ́ kúdúrú tí wọ́n ní wọ́n náà gbà. Sọ́fẹ́ rẹ̀ yín sẹ́ni. Irọ́ wọ́n fẹ́ fẹ́ mi mẹ́sẹ̀gì ni àní wọ́n sọwọ́ kúdúrú pé kémi náà gbà kémi sápò ẹni tí fẹ́ràn mi sẹ́ni.
ṣe bẹ́ẹ̀ ṣe wà yìí ní ìṣẹ́ fẹ́ sọ pé bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ̀gbẹ́ náà rárá bẹ́ẹ̀ ṣe ẹ̀ lè fún mi 2000 bẹ́ẹ̀ ṣe wà yìí. 2000 2000 2000 lẹ́fẹ̀ẹ́ ní pé báwọn. ó lè ní ọkọ̀jú àní. fine boy for nothing nìyẹn o kàn kọ́lá èmi tí mo kọ́lá gan mo lè fún yẹn 1500 ẹ̀yin ò lè fún yẹn 2000 ẹ sáà dúró wọ́n bọ̀ 2000 ní mo bèrè lọ́wọ́ yín tẹ́ ẹ pariwo tó bẹ̀ yẹn 2000 pẹ̀lú bẹ́ẹ̀ ṣe dínrùn yìí 2000 pọ̀ o 2000 pọ̀ láti fún mi. ẹ fẹ́ lọ bá ń pààyàn wáyé nífi fún yín 2000 ni. ṣé 2000 náà ń pààyàn ṣé 2000 náà ń pààyàn. ẹ má bínú náà àwọn ní. kí ló ń ṣe ẹ nǹkan tí mo bẹ sọ ń kọ. o tó fẹ́ gbọ́ tòkun bọ̀ nífẹ̀ẹ́ nǹkan tó ṣe o àìláìda ni o inú rẹ̀ sì ń bí mi gan nífẹ̀ẹ́ rẹ o àìwọ̀ ọ̀dàlẹ̀ lọ́pẹ̀ báwọn ó dájú. báwo ni mo ṣe. ó dájú o ṣe fẹ́ gbọ́ tòótọ́ ó dájú o gbọ́ sóò tí ẹ̀ mọ bá bíbí ṣe jẹ́ sí mi gan ni wo èkó bá sì wà lẹ́kọ̀ọ́ yìí ìmẹ́ni kankan àtàtà bíbù kò mọ̀ mí rí o sórí jẹ́ ń sọ̀tọ̀ àmì àtàbíbù fún ó lọ́mọbìnrin kan tó jẹ́ kí n má bíbù nítorí àbíbù rẹ̀ sì ti rí mi ló ti gbà mí sílé ilé ọ̀fẹ́ ni mò ń gbé aṣọ tí mò ń wọ̀ gbogbo látòkè délẹ̀ àbíbù ló ń rà fún mi oúnjẹ tí mò ń jẹ àbíbù ló ń ṣe fún mi ẹni táyé ti wá mọ̀ bẹ́yìn méjèèjì ń fẹ́ra gẹ́gẹ́ bí àfẹ́sọ̀tẹ́ fẹ́ fẹ́ra yín sílé kó tún wá gbọ́ pé ẹni yìí èmi ń fẹ́ amófojú olóore gúngi nù. mo ní mo fẹ́ fowó tún ẹ ṣe kó kúrò nínú ìyà ìwọ náà gbọ́ nǹkan tó sọ ó ní kóun ló máa raṣọ fún ẹ ó máa ra bàtà fún ẹ ó máa fún ẹ lóúnjẹ ìjọ wo ló fẹ́ ṣe yẹn nǹkan tó ń wù mí ni wo gbàgbé gbogbo nǹkan tó ń sọ yẹn Habib ọ̀nà Habib èmi ò ní ìdí Habib ìwọ ni mo fẹ́ jẹ́ kí n tún ẹ ṣe wò mí ṣe tèmi ó mọ kọ́ta máa ṣe ó yá wọlé sínú mọ́tò kó jẹ́ kí n lọ́tẹ̀ ṣé gbogbo aṣọ ẹ̀. ìwọ́nu mọ́tò rẹ. wọlé jẹ́ ká lọ àní ń lọ. kí n lọ ṣọ́ọ̀bù fún ẹ wo gbogbo aṣọ tó ń wọ̀ mí láìkẹ́ rárá. ńlọra aṣọ tí Habib ń rà fún mi tẹ́ lọ. wọlé sínú mọ́tò. ẹ wo tí n bá tẹ̀lé ọ akọ̀fẹ́ lọ ra aṣọ ni o yìí sì jẹ́ nǹkan kan yìí ń gba nǹkan kan mọ́ lọ́wọ́ rẹ yìí sì jẹ́ nǹkan kan lọ́wọ́ rẹ yìí ń jẹ́ nǹkan kan lọ́wọ́ rẹ o. wọlé. a lọ ra aṣọ nìkan ni o.
ọba rán ní sẹ́ẹ̀rú iṣẹ́ ọba ò ṣeé má jẹ́ bẹ́ẹ̀ sì ni odò ọba ló kún yìí kò ṣeé bínú kán lù. etí wo ni ń bá ní gbọ́ náà. ẹni tó ń fúnni lóúnjẹ tó ń raṣọ fúnni ẹni tó ń fúnyàn légbé lọ́fẹ̀ẹ́ láì mọ̀ mí rí. tí wàá gbọ́ pé aya ẹni náà lẹ́ni tó ń ṣe lóore náà fẹ́ gbà. ọ̀rọ̀ iṣó sí mi lẹ́nu ó buyọ̀ sí i iṣó ò ṣe é gbé mi bẹ́ẹ̀ sì ni iye ò ṣe é tú dànù. bọ́ẹ̀ tí wò báyìí náà nǹkan mi yàtọ̀ sí nǹkan wa ìyá ń ṣomi ọbẹ̀. ìyó ń ṣe dànsí kí aṣọ tá a gbé wọ̀ tá a máa fi ṣe fàárì kò sẹ́ńtì yahoo owó dàlá àmọ́ ẹ jọ̀ọ́ kí làwọn aráàlú máa pè mí gan-an ojú wo lọkùnrin yóò fi máa wò mí ojú wo lobìnrin yóò sì máa wò mí. Habib fúnra rẹ̀ ojú wo ni ó fi máa wò mí. Elédùà mama jẹ́ ń tẹ́ dákun atọ́ mi ọ̀nà. Tọ́pẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ Ọlọ́run á bá wa mú ẹ lára dá pẹ̀lẹ́ tó bá jẹ́yàn ló wà ń di eléyìí ni Ọlọ́run á bá wa tú láṣìírí Ọlọ́run ọba wọn á bá wa ṣe káàrẹ̀ ẹ tètè yá dáadáa tán Ọlọ́run á bá wa mú ẹ lára dá. ààrẹ ti yá nítorí ẹ̀wọ̀ ti kẹ́rẹ́kẹ́rẹ́ ẹkùn ní pẹ́ràn tiẹ̀ kó má wọ̀ ìwọ náà rí pé ìgbà tẹ́ gbé wá ó yàtọ̀ ìwọ náà ti rí yàtọ̀ lára ẹ̀ ó yàtọ̀. Elédùà tó ṣe débi tó dé Elédùà náà ni ó parí ẹ̀ yóò gbádùn kó tó kúrò ní. ẹ̀yin ọ̀yá àgbo rẹ̀ rì ó rè ọ̀yá kò mú gbà kò mú kárí gbàgbàgbàgbà lọ́rọ̀ gbà kò mú ẹ̀yin bọ́ ti mú lánàá nù ọ̀yá gbà kárí ọ̀yá mú kárí mú bọ́ ti mú lánàá nù kárí ọ̀ka ṣerúgúdú wọlé ejò ṣe rọ̀gbọ̀dọ̀ dáná ẹ̀rọ pẹ̀sẹ̀ la fi mọ́ta nírùngún tíjọ́ta la fi mú màrìwò wọgbọ́dù kárí ọ̀yá mú ìwọ ló ní. mú ọ̀kárí ẹ̀yin ọ̀kárí ọ̀yá gbélé lọ́wọ́ gbélé lọ́wọ́ ọ̀kárí yóò dáa fún ọ. àkókò adìyẹ méjì ní ráyà rẹ̀ kan dáṣà gẹ́rẹ́gẹ́rẹ́ awéré òde mo rójò ilẹ̀ awódébi ilẹ̀ gbóhùn gbogbo níta aṣọ lé ní àṣẹ ni ara rẹ̀ ó yà ọ́ gbádùn èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ àbí mi náà jògiri òsàkọ́ èmi tí mo ní wọn òṣògùn kàmọ́ tí mo pọ̀ tá àmì pa lójú oorun èmi aláàánú èèyàn tí ń fi májèlé èrò pọ̀ màá gbé fẹ́ tí bá rí mi bínú kókàn rí nǹkan mú paná sálá kejì ni ara rẹ̀ ti yá tẹ bá ṣe tán ẹ lè mọ lọ kò séwu mọ sórí pé òun ò sọ lọ́wọ́ òun ò sọ lẹ́sẹ̀ mọ̀ àpẹẹrẹ pé ara rẹ̀ ti ń yá nù. ẹ ṣe. ẹ jọ sẹ́rí ọlá ẹgbẹ́ ẹ jẹ́yàn gidi sí mi gan
pé nígbà tẹ́ wọn bíbá yẹ ìṣèyàn bẹ́ẹ̀ ni o bí bẹ́ẹ̀ kọ́ tẹ́ mọ̀ pé wíwọlé tí wọn wá ibi tí mo gbà kẹ́ dúró sí yìí gan nígbà tẹ́ fẹ́ gbàjẹ́ lẹ́nu mi ni o. Òkèlè èmi máa ní. ẹ mọ̀ mọ̀ pẹ́yìn ni. èmi Habib. ẹ sì lábìbù sẹ́mi mọ̀ pé ẹ̀yin rẹ̀ dùn àní ìtọ́sọ̀ tó fún mi ni pé tẹ́ bá ti wáyé báyìí kò sáyè fún yín mọ́ ẹ tètè wá máa lọ. ìfẹ́ ló dá mi mọ̀ mọ́ ni ṣé mo ẹ̀ṣẹ̀ wá bí báyìí ni. ẹ wọ ẹsẹ̀ máa wá bí ẹ wò. ẹ ra o bàbá ẹ pẹ̀lẹ́. ẹ jọ tẹ́ bá tẹ́ fẹ́ kí Habib wọlé ìgbà àkọ́kọ́ tẹ́ máa rí mi rẹ̀ ẹ̀ ṣe rótọ́lá èmi tí mo wá bí nígbà àkọ́kọ́ kẹ́tì ẹ̀ gbà wá láyè ká wọlé èmi tẹ̀ ń wò yìí àná ni mo jẹ́ nínú ilé tí mo wá yìí ẹ jọ ẹ gbà wá láyè ká wọlé. ọ̀daràn àná ẹ pẹ̀lẹ́ o inú ilé tẹ wá for the first time tán máa rí yín tó bá já ọkọ lóní kẹ gbàjẹ́ lẹ́nu tèmi torí ẹ̀ ń tẹ́wọ́ bí gbà tẹ́ fẹ́ gbọmọ lọ́sibítù irú òsì wo nu mo ní kẹ́ ẹ máa lọ ẹ sọ pé torí pé ẹsẹ̀ dé. máa lọ. àfojúsùn àti àfẹnusọ fún mi mo ní wọ́n ní kẹ́ ẹ bá wọlé mọ́ ṣé ẹ fẹ́ jẹ́ kó gbà sẹ́lẹ̀. kí ló ṣẹlẹ̀ bí báyìí kí ló ṣẹlẹ̀. ó tán ní ìsinmi ó tán ó yá kọ́mpìnì tẹ fẹ́ gbà mí sí ní ìsinmi ká máa wò. kí ló ṣẹlẹ̀ kí ló fẹ́. Láwùjọ. kí ló ṣẹlẹ̀. mo sọ fún wọn. Láwùjọ. má bọ jáde kí ni. ẹ gbà mí o mo rúgbó. kí ló dé tó fa ọ lórí kí ló ṣẹlẹ̀. bọ́ sí bí. Tókunbọ̀. má bọ̀ náà kí ló jòlù kí ló ṣẹlẹ̀. mo gbé eléyìí tán ó wá fi yẹn gé mi jẹ súnmọ́ yìí tí kẹrọ ìyàwó mi ló wá rí gbà. bébí tani bébí ẹ àbí bàbí kí náà pè ẹ mo sọ fún ẹ pé mo ti rí ẹni bí ọkàn mi ṣùgbọ́n Láwùjọ àtijọ́ ló rò pọ̀ ń pè ní mo ní wàá rí obìnrin míì tó máa wùn ẹ́ ṣé lọ́dọ̀ ni kó jẹ́ mi ni. Tókunbọ̀ tábà ń jà bíi ti gáfúkọ̀ tọ́rọ̀ ìjà bá ṣẹlẹ̀ láàrin wa tàbí bá má bá yín yọjú ẹ̀ náà ni. àǹtí ẹ wo mo ti respect yín tó àbúrò yín ló ya ilé tí kùkùn ṣé lọ́dọ̀ ni ẹ lọ sílùú yín kẹ́ lọ bá wá obìnrin míì náà ṣé wọ́n lé mi nìkan ni I'm done with you. dé kí ló ṣe ìwọ tó ń fi rẹ̀ pamọ́ jẹ́ kó rí epo ti di big boy pé mo ti tún ẹ ṣe kí ni I'm done with you máa lọ Òkèlè ẹ wo ó mọṣẹ́ ẹ níṣẹ́ mọ́ ó ń gún mi gàràgàrà o mo dẹ̀ ti ń wọ̀n ẹ wo màá ní kí dáàdi mi kó sàkẹ́ then work them out kí ló dúró ṣe. ẹ má bínú èmi náà sọ fún wọn ṣàgídí. ó dẹ̀ mọ̀ mí ò ń ṣe mí Láwùjọ. Tókunbọ̀ jọ má bínú. sísè òun ló ní kí n má fẹ́ Tókunbọ̀ o. Láwùjọ. bó ṣe advice. ẹ jọ bọ́dà ẹ jọ tó lọ́lọ́ ẹ gbé sóòlù yín àǹtí ẹ jọ ẹ bá mi gbé bọ́dì yín. ìgbín náà ṣe lè. mo ṣe é ní sẹ́ni. ẹ sì ní ìmí àti live ìmí àti live wo ìsàlẹ̀ ìbò wèrè. ìkọ́ tó fẹ́ ṣe ni ẹ tó fi ní kí n má fẹ́ Tókunbọ̀ àbí. ẹ jọ. àǹtí mi ń lọ́wọ́ advice mi kí n fi Tókunbọ̀ lẹ̀. ẹ jọ ẹ gbé sóòlù yín wá àti ẹ gbé bọ́dì yín. má jẹ́ kọ́ra mọ́ ẹ o. ẹ mi tó kọ́ra mọ́ yín. ẹ gbé wèrè màá bá yín dà ó máa challenge yín o tẹ̀sán ayé di Mayweather ẹ gbé bọ́dì yín ká ẹ gbé sóòlù yín jàre ẹsẹ̀ sùn bí ọba dó a ní ẹ máa lọ ẹsẹ̀ takùn sí mi. iná jó Ọlọ́run ọba tó ń fún yín ṣe kò ní padà lẹ́yìn yín ẹ ṣe púpà dúpẹ́ inú ẹbí wa dùn púpọ̀ lọ́pọ̀lọpọ̀ fún ìrànlọ́wọ́ tẹ́ ṣe fún wa yìí ìtìjú ńláńlá ni àmọ́ Ọlọ́run tí ọwọ́ yín ṣe ìyanu àdúpẹ́ ẹbí wa bàbá kò ní gbàgbé ní títí láéláé fún oore ńláńlá tí ẹ ṣe fún wa yìí ẹ ṣe àdúpẹ́ o ẹ pẹ́ fún wa bàbá ẹ ṣe bàbá. ẹ rí ẹja dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba Olódùmarè lọ́pẹ́ tọ́ sí pàápàá jùlọ ká dúpẹ́ lọ́wọ́ Sẹ̀lílì tó ṣe àtọ̀nà yín dọ́dọ̀ mi torí tí ò bá ṣòun ni ẹ bá má mọ̀ bí. èmi kọ́ ló yẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ Ọlọ́run ọba ló yẹ ká dúpẹ́ fún ìtorí ẹni tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí bí àbúrò mi ló ṣe jẹ́ ìtorí àbúrò ìyàwó mi ni ojú tí ìyàwó mi ojú ò tiẹ̀ ìwọ gangan ló ní tìjú ẹ ṣáà jẹ́ ká máa fi gbogbo ẹ̀ dúpẹ́ fún Ọlọ́run ọba. ẹ wò ẹ̀yin mọ̀lẹ́bí ọmọ tẹ́ ń wò yìí mo fi ń dá yín lójú pé ara ẹ̀ ti yá pátápátá tí ò sí nǹkan tó ṣe mọ́ ẹ wá wo ọmọ tẹ́ ń wò yìí o sábàbí ni nǹkan tó ṣe o. ọmọ mi ò mọ ẹni tí mo ẹbẹ wo Ọlọ́run tí mo fi fẹ́ yín ẹ ṣàjẹ́ kí n máa gba bíbá yín máa lọlé ṣé níbi tẹ́ ń wo èmi ò kì í ṣe oníwàhálà èèyàn rárá àwọn èèyàn ní wọ́n máa ń parọ́ mọ́yàn ní ẹjọ́. ṣọ́tọ̀ ọ̀ya wèrè ni àbí wèrè lélẹ́yìn ni ó rà pé ọmọ ibi tó wà yìí ṣá ibi tó wà yìí náà ń pè ní ọmọ kú yóò gbọ̀lé olórí burúkú ni ẹni wọ́n ti sọ owó ẹ̀mí ẹ̀ ó ti bọ̀. mo gbé mo dárò tani mo ṣe tó lóun sanwó ẹ̀mí mi. wọ́n ti sanwó ẹ̀mí ẹ̀. ẹjọ́ mi ò kí n ṣe oníwàhálà èèyàn wà láì mi ò jàre tó bá ẹ wò béèyàn bá gbá mi létí mo lọ jẹjẹjẹjẹ
yé pariwo jọ. ó fẹ́ kó bá mi ni ẹ má ṣe kó bá mi. pariwo tó ń pa yìí wọ́gọ́ mẹ́ni tó ṣẹ̀ náà ó mẹ́ni tó ṣẹ̀ wọ́n máa tó mẹ́ni tó ṣẹ̀ ń sìn. ìwọ mẹ́ni tó ṣẹ̀. má wọrí má fọ wà mẹ́ni tó ṣẹ̀. àǹtí mi ará àdó òyìnbó rè. idiot ni ẹ so ìwọ lè bẹ̀rù ọmọdé ẹ̀ débi ẹ̀rù ń bà lọ́jọ́ yẹn òun lérí òun bá mi lérí sórí wàá lọ máa fẹ́ àbíbù yẹn ní ọ̀run èmi máa fẹ́ nínú ayé ṣùgbọ́n kájá lérí kẹ́kùn lérí káwá múru ẹkùn káfí lájà lọ́wọ́ gbà bẹ́ẹ̀ kò ní possible. mo gbé àǹtí mi ẹjọ́ torí ọlọ́run bá mi bẹ̀ wọ́n. àǹtí ìyá ẹ̀ wò àǹtí ìyá ẹ̀ wò ṣó ìyá wèrè tó bá tún pè mí máa lárí ẹ̀ mọ́gìrì. ẹ waste down. àǹtí ìyá ẹ̀ wò. lọ gbé pọ́ǹpì yẹn fún mi tí màá wé ẹsẹ̀ sí. ok owó àgbẹ̀ máa lọ àǹtí mi ẹ̀ lọ. mọ́tò fẹ́ pa ẹ̀ lọ. àǹtí mi ẹ̀ lè lọ àǹtí mi. ó kó ejò torí tó ṣe rí báyìí mo dárò. ṣe rí báyìí ká ní ìwé eléyìí ò ṣẹlẹ̀ sí ṣe mọ̀ pọ́mọ yóò ní dúró láàrin wa lọ́jọ́ tèmi inú ká máa sunkún àbí ká máa ronú àbí ká péjọ síbi tó ti ń sin lọ́wọ́ ìbẹ̀rẹ̀ àbá wà báyìí ṣe rí pé sábà tó ní lára lọ́run ṣe fún wa tó túmọ̀ sí oore táwọn ò mọ̀ pé oore lọ́run ṣe wá ṣe ti wá rí báyìí. ẹ̀yà dúpẹ́ lọ́wọ́ Olódùmarè bẹ́ẹ̀ tí ń wo ààrẹ ti yí apátápátá tí ò sí nǹkan kan tó ṣe mọ́ ó ti gbàgbéra. bàbá ẹ wo bí má ní kí n máa fi èmi dúpẹ́ di ọ̀la ọpẹ́ mi ò lè tó lọ́dọ̀ Ọlọ́run mo dúpẹ́ gidigidi gan lọ́wọ́ yín ni o mo dúpẹ́ fún àdúrótì torí wípé tí ò bá sí ẹ̀yin kò sí mi tí ò bá ń ṣọlá yín lára ọmọ mi níbo ni bá fojú sí ọpẹ́ mi tún já sọ́dọ̀ ọkọ mi olówó orí mi àlè lò mí mo ṣe mo dúpẹ́ okú àdúrótì ṣe gan ni bàbá àṣeparí iṣẹ́ báyìí lélẹ́dùn àmọ́ máa jẹ́ kán gbé wá síwájú yín ẹ ní ṣàṣetì o ọkọ mi ayé ò ní yẹ ní wèrè ayé ò ní fi wèrè ṣí ẹ sábàbí burúkú kò ní jẹ́ pín ẹ. ọpẹ́ ní fọ́lọ́run nípa ẹgbà ẹ lè máa mú nǹkan yìí lọ ẹ rí àwọn àgbà sọ̀rọ̀ kan wọ́n ní ọ̀sùnsún wẹ́rẹ́wẹ́rẹ́ àwọ̀ wọn nílé igbó wọ́n ní ìtàkùn gidigba àwọ̀ wọn lẹ́bàá ọ̀dàn wọ́n ní òṣùpá báyìí ní ṣàgbọ́run là róróró wọ́n ní ìràwọ̀ òkè má má jápá aráàlẹ̀ ó káwa ìràwọ̀ òkè apá yìí ò ní ká yín o. bàbá ṣàlẹ̀ wa máa mú lọ lébà. mo ti sọ ẹ máa mú nǹkan yín lọ. a ti fàjẹ̀jà lórí ìdílé àjùlọ wọ kí ló ẹ mọ lọ ẹ mọ lọ. má sunkún mọ́ o má sunkún má sunkún. sábà bí ni o. bàbá ẹ ṣe wo ẹ ṣe wo. ó dáa o bọ̀kẹ́ máa ṣe jẹ́jẹ́ o ṣé ẹ ti gbọ́ yóò dáa fún yín. kábíyèsí Olódùmarè ọba tẹ́ni forí ṣàpèjì ìbàrẹ̀ o. ọ̀gá wọ́n bèrè yín. kálẹ̀ béèrè o. Tọ́pẹ́ ni mò ń béèrè sá. bẹ́ẹ̀ni Tọ́pẹ́ la béèrè sá. Tọ́pẹ́ ṣé kò sí. kò sí láburú sá. Sorry. Sorry. Habib kí ló wá ṣe ń bí báyìí náà ta lójú ìwé bí báyìí fún ẹ báwo ló ṣe mọ̀ pé bí báyìí ni mò ń gbé Habib. lóòótọ́ mọ̀ pé mo ti ṣe é gan ọmọdé òde lèmẹ̀kọ́ jẹ́ kó má ra lọ́wọ́ mo ti dààmú káàkiri Ọlọ́run gbọ́ kó tó di pé Ọlọ́run wá gbé mi pàdé aláwòrè tó fi júwe pé bíbá ló ń gbé fún mi jọ torí tó lọ́n wọ́n láfẹ́ tó ní sí mi tí mo ní sí ẹ jọ. wò má ṣe wulẹ̀ dọ̀bálẹ̀ fún mi rárá ìdọ̀bálẹ̀ ò kì í ṣe wà má dọ̀bálẹ̀ fún mi ni mo sọ fún mi má fi kàn dọ̀bálẹ̀ fún mi. a ti dààmú káàkiri a ti lọ sígbà a ti lọ sáwọ a ti lọ bí a ti lọ wọn ní láà o àfìgbà tá a bá rí ẹ wọn ló lọ ọmọ olóríire tó ń jẹ́ Tọ́pẹ́ yẹn òun ni Habib máa fi ṣàyàjọ́. ọmọ olóríire ọmọ alálùbáríkà. òun náà ní í ṣerú ẹ̀ mọ́ bíbélì gan sọ fún wa. àná ẹ̀yin tí ẹ mọ̀ ń pa ọ̀rọ̀ bíbélì àǹtí. bíbélì gan sọ fún wa pé bínú ṣùgbọ́n má jẹ́ kó rò kó wọ̀ bá ìbínú nínú rẹ̀ Tọ́pẹ́ jọ. dáríjì òun gan ò ní ṣerú ẹ̀ mọ́ kò ní dọ́rọ̀ ẹ̀ wò mọ́ rárá ó bẹ́ẹ̀ mo forí ìyá àti bàbá ẹ̀ bẹ́ẹ̀. ẹ mú tí ìyá mi kúrò lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ fi tí ìyá mi ẹ mú tí ìyá mi kúrò ńbẹ̀ ni mo sọ fún yín yẹn kí ló fẹ́ fa ogbó òṣì yẹn. baby ṣé mo pé mo sọ̀rọ̀ wèrè kan fún ẹ
wèrè tí mo sọ fún ẹ ń gbà yín wípé ó ní òun fẹ́ mi o pé ká mú wedding date tàdé mú sọ́nà tó pé ó end up láti break up relationship yẹn ṣé o rántí. Oh really? Yeah, mo rántí. Èní ni mo máa introduce wèrè yẹn sí ẹ wèrè yẹn ló dúró yìí. Oh really? Wèrè yẹn ni Habib yìí Habib ìwọ ṣòro pàṣírí tí ẹ ò ní tú ni ó yẹ kó mọ̀ pàṣírí ẹ máa tú ìwọ ó lọ plan pẹ̀lú babaláwo pé kó máa sọ fún mi wípé tá a bá fi lè fẹ́ra wa ìzídà kíkan kú láàrin àwọn mi ìwọ náà ló máa padà kú èmi ò ní kú torí àlàyé lèmi nítorí ọmọ ẹlẹ́sẹ̀ toothpick tó dé láti ìlú òyìnbó ọmọ tẹ́ pé runs girl ni ṣé o pa àmọ́ story ẹ̀ ni fake life ló ń lò torí ọmọ yẹn ìwọ wá sọ wípé ìwọ ò ṣe mọ́ ìwọ break heart mi ìwọ fi ara ti ẹ̀ṣẹ̀ lẹ́yà ó fara ẹ̀ṣẹ̀ sí láì ṣe tèmi Habib ẹ̀mí ló ni mo pè ẹ́ sórí níjọ́kíjọ́ tí n bá tún rí ẹsẹ̀ ní inú ilé yìí níjọ́ tí n bá tún rí ẹsẹ̀ nínú ilé yìí nǹkan máa ṣe ẹjọ́ yẹn wo tí mi ò bá pa ẹ́ sọ pé ìyá mi bàbá mi kọ́ ló bí mi wo bébì má bínú o bó mo ṣàṣe ń ṣe ìwọ ara máa wò mí sí ẹ ní sùúrù náà ṣé wo mọ̀ wípé ìwà tó wù ń jọ yẹn ṣé o mọ̀ wípé Ọlọ́run fi san mí ní ẹ̀san rẹ̀ ni Ọlọ́run tó ń wo yìí ọba ṣe yìí ó wù ni aláàánú ni bàbá tó ń wò lókè yẹn ṣé nígbà tí wọ́n wùwà tiẹ̀ tó lọ tán bí orí tó ṣọ́ngi òun náà wá ṣe ọkọ alálùbáríkà ilé fún mi ṣọ́rẹ́ lè tó ń wò yìí oúnjẹ àjẹmọ́nú mi mo dẹ̀ máa jẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́ mo máa jẹ́ kalẹ́ wọ́n jẹ́ kí n sọ wọn kọ fún yín ìjọ́kíjọ́ ti bá tún rí ẹsẹ̀ tó ti gíràn tó ti fi ní gbogbo òlù ìjọ́ ti bá tún rí nínú compound yìí wo ìjọ́ ti bá tún rí ẹsẹ̀ nínú compound yìí ni mo sọ mo mọ̀ pé nǹkan máa ṣe ẹjọ́ yẹn ajáde lọ́kọ́ ni máa tú sílẹ̀ fún ẹ máa pariwo lè lé ẹ lórí máa jẹ́ kó wo nǹkan tó ń ṣe máa sọ fáyé pé o ṣe ìwọ òpònú àpọ̀dà yìí. ẹ wo kò sí kan tí mo lè sọ náà ju kẹ́ bá mi bẹ̀ lọ nítorí tó lọ́n ẹ jọ kókò tiẹ̀ padà sọ́dọ̀ mi ó tán tí mo fẹ́ nìyẹn sà. wọ́n ní bẹ́yìn lẹ́bẹ̀ẹ́ oṣù o ẹ ní gods ẹ wá sínú compound mi ní kí n máa bá yín gbéyàwó mi irú nonsense wo nìyẹn ṣe mo dijú yìí kí n tó là á kẹ get out of my compound. Imagine ó rí pé o foolish gan òun sọ fún ọkọ mi pé kó bẹ́ẹ̀ mi fún ìwọ kí wọ́n lè fẹ́ mi padà ooo tó bá gbọ́ bọ́ ṣe ń ṣe nu family yín nìyẹn mi ò rò pé ó ń ṣe bẹ́ẹ̀ nu family tiwọn ìwọ ọ̀dẹ̀ ìgbó. tó bá gọ máa bá ń bẹ̀ jẹ́ kó mọ̀ pé wọ́n lọ nílé ní kọ́kọ́ síta àwọn aṣọ òṣìmọ̀ ẹ bọ́ síta ẹ bọ́ síta ẹ bọ́ síta ẹ bọ́ síta. kìnìún rẹ̀ yìn ogúnlé ní ìrú ọkọ ọmọ ọba yẹbẹ kí ló dé gbé orí ẹ dà wèrè bá wọn gbé tó bá ọmọ àlè ó di orí jẹ go action. ní rẹ̀ yìn ogúnlé ní ìrú ọ̀tá ọmọ ọba sọ̀rọ̀ ọjọ́ ọ̀tá ni sorry I'm not feeling that I'm not feeling any of it okay the last thing kí lọ́rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan tí gbogbo yín wá sọ. ọ̀tá mi ò ní borí òní. okay go action. ọkọ kò bẹ́ẹ̀ o ti ń wé sáyẹn padà jáde wọ́n ti bá ní ká ṣe ọmọ kó ti ń dọ̀là àwọn tó wà ń bẹ́ẹ̀ ni ó ṣe tiẹ̀ tó jẹ́ you work out immediately let's go again from kí ni mo tiẹ̀ bá wèrè yẹn sọ ẹ wo waste yẹn down action. àǹtí mi ẹ kọ́kọ́ spread it a little let's go. On action. Roll end. Action. Ẹ wo àǹtí ẹjọ́ torí tó lọ. Ẹ ṣàtì kí n máa gba bíbá iná ni. Lọ́jà ni ta ni ẹni tó wá láti. Ẹ lọ bá mi dáàbò wọn ti sùn. Láwùjọ. Action. Láwùjọ. Ìwọ. Kí ló ṣẹlẹ̀? I'm done with you. Yeah. àti sọ̀rọ̀ mo ṣe ní kó kọ́ tẹ̀ mọ́ wọn lẹ́nu àti ń fagún jù mi ìfẹ́ kó gùn jù let's pick up from I'm done with you action. I'm done with you so fi mi sílẹ̀ kó wáyàwó títí ẹ. máàkì. òkèlè ní ọjọ́ kan pẹ̀lú. Oya ló kẹ́ńbẹ́jọ́ oya ló dáńsíkì elétí ajá olójú musu 1 2 3 4. I wanna dance, jejetina my music.